Kábíyèsí o, Àjọpẹ́ ayé ọba mi. Number one, aláṣẹ in his territory. Long live the king. Bow, bow, bow. Kí ló fa kí ló fa hélì tálákà? Ọba mi ò pé ó máa ń múnú mi dùn tí bá hélì yín. Inú mi máa ń dùn tí bá hélì yín. Hélì lèmi fẹ́ jẹ ni. Ọba mi. Ló máa bá ẹ̀ mọ́. Ẹ̀yin tẹ lówó comment section, ẹ bá mi hélì ọba mi ò, kẹ bá ń tẹ́wọ́ sùn o. Níbo la fa wà látàárọ̀? Ọba mi rí máa yẹn tó tọ̀ ọ́. Mo dẹ̀ ti share live sí wọn, wọ́n dẹ̀ share sí àkáǹtì ọmọ méjì. Pé náà ṣé kìí ṣe wọ́n ti kidnap o. Ọba mi tí bá fi lọ lọ́pọ̀ wọn báyìí sí i. Ẹ fún màmá ẹ kò ní. New Glory ẹjọ́ bá mi pe àfa ẹ káàbọ̀. Ẹ ṣe. Ló bá rí pé owó da 4.7 million. Wọ́n yí rí ẹ ọba mi. Wọ́n ẹ gbèjẹ ni. Mo ní ẹ̀rí pé owó da 4.7 million. Ó rán 100,000 ṣẹ́. Wọ́n ò yí rí ẹ rárá, ó gbèjẹ níbẹ̀. Kò yí sí láti lówó. Kò yí sí ọba mi o. Kò yí sí o. Ẹnu kìnìún lówó wà. Bẹ́ẹ̀ ni o, àwa kìnìún náà rè. Mo ti lọ wẹ àwọn ọ̀sẹ̀ kan wá níjọmọlúwàbí. Ọba mi ọkàn mi kò sọ pé ibi tó bá lọ yẹn lè má máa dé báyìí. No wonder tẹ́ ṣe ń jọmọ tuntun jòjò lójú mi látànà. Ẹ wo group tẹ́tẹ́ group látàárọ̀ ni ẹ kàn wá ń tà ẹ mọ ọkọ tó ṣẹlẹ̀ yìí. Ọba mi mo ní ọ̀rẹ́ àwọn èèyàn kọ́ síbẹ̀. Àwọn yẹn ti jẹ owó pa ń bẹ̀. Ọba mi ọ̀tọ̀ ní kí ọ̀wọ́ tẹ́tẹ́ group, ọ̀tọ̀ ní kí ọ̀rọ̀ fi ta tẹ́tẹ́ yẹn. Owó tẹ́tẹ́ group tó báyìí kò sówó tí èèyàn fẹ́ fi ta tẹ́tẹ́ tí èèyàn tún bá ń bẹ̀. Àwọn èèyàn ti jẹ owó pa ní tẹ́tẹ́ group o. So gbogbo ẹ̀yin tẹ́ tí wọ tẹ́tẹ́ group ọba tẹ́tẹ́ gẹ̀ngẹ̀ tí you are still on a long thing. Èmi ti ronú pọ̀ àlàsà mi ò ta tẹ́tẹ́ mọ́. Ọba mi kí lè advice àwọn akáwá ṣe báyìí sí àwọn tá àti ìrù olúkúwàdà. Nǹkan tó bá kùn yín ní lẹ́sẹ̀. Ọba yín ti alternative lẹ ṣe ronúpìwàdà náà. Alternative wa. Wọ́n fẹ́ join tẹ́tẹ́ group wá ní 100,000. Tẹ́tẹ́ group ń sìn yóò ti rán kẹ́tì high kò sáàyè 50,000. Ẹ rí millions tó ń sẹ́ndì sí group látàárọ̀ ni wọ́n kàn wá ń tà ní. Ọba ní ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ni torí pé mi ò play so mo kàn ń ronú ni ní kọ́nà kan. Ẹ tí ò bá play wá tẹ̀ lọ́ máa wá ọmọ tó ń jẹ. Ọba máa lọ́ máa wọ̀ wọ́n tó ń gbowó pẹ̀lú dátà tí mo yára. My account number is 30,400,31,258. 30,400,31,258 first bank. So the tẹ́tẹ́ group is 100,000 naira. Bẹ́ẹ̀ni o 30,400,31,258. Tẹ́ bá dẹ̀ fi wọ́n tẹ́tẹ́. Tó bá fẹ́ wá wọ ẹgbẹ́ pásọ́nà àti ọba Solomoni. Ok, kò sáàyè mọ́ gan. Now group tí mo sọ pé kí wọ́n dá fún sílẹ̀ fẹ́mi yẹn ó pásọ́nà yẹn. Tí o bá ti ní 1 million naira má wọ group yẹn mọ́. Ọpọ́n ti sún. Ìyẹn tí eléyìí tí mo fẹ́ máa sọ fún tí mo fẹ́ fi kóòdù tẹ́tẹ́ hàn yín nìyẹn o. Agbára tẹ́tẹ́ mo fẹ́ fi hàn yín. Ọba wọn ò fi mí sí group yẹn èmi secretary yín rèé. A ò tí ì dá group yẹn sílẹ̀ sẹ́. Tẹ́ni kí pa yín dálẹ̀ nǹkan ọba mi. Ìyẹn tẹ́lẹ̀ àná mo sọ ìbọn lélẹ̀ tí mo lọ wẹ ẹsẹ̀ kan wá níjọmọlúwàbí pẹ̀lú ìkọ́ tó jáde léni báyìí tó bá ní 1 million lè join group yẹn mọ́ ó ti yí. Wọ́n sáyé lọ sí group kó lọ wo ọkọ̀ tó ṣẹlẹ̀ kó sáyé padà wá ó jáwó mà yìí sáyé jáde lọ owó ti ṣòfò síbẹ̀ yẹn. Tí o bá ti ní 1 million sí
o ò lè join ní kí tẹ́tẹ́ mọ́ ní Palace Ọba Solomon. Ìyẹn ọ̀tọ̀ ni ó yàtọ̀ sí ti eléyìí tẹ́ ń ṣe yìí o. Eléyìí tẹ́ ti ń forecast yìí ọ̀tọ̀, ìyẹn 100k. Bọ̀ pé Ọba Solomon fẹ́ fún ẹ láṣìírí tẹ́tẹ́ 1 million, ó lè dọ́là kó di 5 million naira. Àwọn aláwùjọ wọn ló wà bí mo máa dá wọn lọ́lá. Mo lọ sáré jẹ àsèjẹ ńlá kan ní bí mo ṣe lọ sílé yẹn. O rí owó tó sọnù síbẹ̀. O rí millions. Owó yẹn less than 10 million naira. Léra ni kò sí gap láàárín méjèèjì. Owó yẹn léra bẹ́ẹ̀ ni ó kanlẹ̀ ni. Millions of naira. So ọgbọ́n yẹn ti sún kò sáyè mọ́. Ó yá bọ́lẹ̀. Ojúbọ̀rọ̀ gbọmọ lọ́wọ́ ẹ̀kúrọ̀. Èwo ni please account ẹ̀ mélòó mo fẹ́ pẹ́ account. Mo ní 30,400 31,258 first bank. Ọmọ mi kò ń ṣe nǹkan kékeré o. Lọ calculate owó yẹn, lọ calculate owó. Ọmọ mi má jẹ́ calculate owó tí mi ò ní gbà náà. Ọmọ mi millions mo rí bẹ́ẹ̀ yẹn o. Bá mi tag ẹni. Bá mi tag ẹni. Mo ti tag sá. Ẹ̀kẹ́ fún ọ ní àkànnà nọ́mbà mi 30,400 31,258 first bank. First bank Adékúnlé Adélànà. Ọba mi ṣó wọ́n sá. 1 million naira lẹ́fẹ́ join ní àbí ti 100,000 group. Ṣé yẹn lẹ́fẹ́ join? Ṣé ti 100,000 group lẹ́fẹ́ join ní àbí torí 1 million people 1 million naira? Èwo ló fẹ́ join níbẹ̀? Oh my God, mo fún wọlé tẹ́tẹ́ báyìí mi ìrówó fi ta tẹ́tẹ́. Tí kò ṣe pé nǹkan mi ti ṣẹlẹ̀ báyìí. Okay, 100,000 ó yá tẹ́wọ́ ẹ bẹ́ẹ̀ yẹn. Ọ̀sá àdìẹ sí. Ẹ káàbọ̀ sá, Mr. Ọ̀nàọlá TV. Mr. Ọ̀nàọlá TV. Ọ̀nàọlá TV dey roll. Àkáǹtì mi ni wọ́n paste sísàlẹ̀ yẹn 30,400 31,258 first bank. Òun ni wọ́n kọ sílẹ̀ yẹn, yes. Àáfàá ńlá. Kábíyèsí ẹ káalẹ́ sà. Níbo lẹ lọ látàárọ̀? Wàhálà mo ń ṣiṣẹ́ nínú ilé ni kódà mo rí kọ́ èèyàn kan nínú pálásì ni mo fi wá pọ́nlẹ̀ ń béèrè mi sà. Ọ̀gbà tá a rí yín ni àrò gbogbo àwọn ti kìdí. Ìgbà tá a rí yín láti béèrè yín sẹ́. Ìgbà tá a rí yín láti béèrè yín kì í ṣe nǹkan tó. Àfá mi, èlò lẹ́yìn jẹ báyìí? Gan. Tẹ́tẹ́ sàn bí. Èmi ò ti play tẹ́tẹ́ mọ́. Àfá àti ronúpìwàdà. Mi ò play mọ́. Mr. Diamond, ẹ káàbọ̀ sà. Èmi gan ti ronúpìwàdà látàrí. Kábíyèsí lẹ́yìn tẹ́ ti jẹ over 9 million naira lénìí. Tẹ́ ti jẹ over 9 million. Kábíyèsí ti jẹ over 9 million naira ẹ̀yin. Ẹ wo. Ìtẹ́ gbé mi Ọlọ́run mọ̀. Èmi ti ronúpìwàdà látọ̀dọ̀ tó kọjá. Láìtàn. Àfá mi. Ẹ jẹ́ kí n ja yín tán bóyá kí gbogbo ẹ̀yin obìnrin tẹ́ wà ní pálásì tẹ́ ẹ̀ lọ́kọ ẹ̀fẹ̀ kan lọ wá ìgbésí ayé yín gúnlé ọba kẹfẹ̀ kan mọ́ gbé bẹ́ẹ̀ ó bẹ́tà torí owó wà nílẹ̀ báyìí fún kábíyèsí. Ọba mi wọ́n wà wò mí ọba yìí ọba mi. Àfá. Ṣé ojú ẹ ni mo ti jẹ owó? Ọdí kábíyèsí àwọn tẹ́lá àwọn ọmọ tẹ́tẹ́ gan ta gan tẹ́lá àwọn jẹ́ ògbóǹtarìgì nínú tẹ́tẹ́ wọ́n tún bá òfin yín nínú. Mo lọ sẹ́wọ̀n pé mo ṣẹ̀ dé láti jọ ọmọlúwàbí ni mo ẹ̀sẹ̀ lọ gbaṣẹ́ sára ni nà. Mo ẹ̀sẹ̀ dé láàárọ̀ yìí ni nà. Ọlọ́run ṣe ògbẹ̀ rọrùn. Torí ti tẹ́tẹ́ mo ṣe torí tẹ́ lọ sóńdó state sẹ́ pé mo fẹ́ báyé. Ok èmi ti tọkọ̀ mo ti ta lé báyìí bó mo fẹ́ rí padà báyìí kábíyèsí. Tó bá ti ní 1 million naira
ọ̀fun mi 1 million kí fún ẹ ní kọ́kọ́rọ́ tẹ́tẹ́ kó lọ máa ta ó wò ní problem kó lọ ta post lọ́jọ́ kan báyìí wà kọ́lé wọn ò gbàgbé. kábíyèsí post 4 million tù kan náà tó post yìí báyìí o 4 million tù kan lẹ tó send yìí báyìí. ok ẹ tí rí ẹ náà last one ni lédè tó jẹgbẹ tó lọ mi ìta mọ́lé nínú. kò sí wàhálà. Afáfẹ́ yóò play game yẹn ni. mi ti jáwọ́ sẹ́ẹ̀ mi play. jáwọ́ o kò dá o. Láti mo rówó wọ tẹ́tẹ́ máa rìn gáàngì tí mi ò rówó play tẹ́tẹ́. Ṣé kò sí nǹkan lọ́rọ̀ mi báyìí? Ṣé kò sí nǹkan lọ́rọ̀ mi báyìí? Oògùn abẹ́nú gọ̀ǹgọ̀. Àbára fẹ́ pa princess ni o fẹ́ gbègbè. Ọba. Má gbègbè inú bí mi. Èmi send owó sí ẹ. Kábíyèsí ọ̀rọ̀ àlùfànṣá lẹ sọ yẹn o. Ọba Anisẹ. Ẹjọ́ tí square ṣe sùúrù. Kábíyèsí ọ̀rọ̀ àlùfànṣá lẹ sọ yẹn o. Èwo ń bẹ̀. Ẹni tẹ́ sọ náà tẹ́ sọ èyí fúnra yín mọ̀ náà. Ẹ sọ mo gbọ́ kí ni mo sọ. Ẹ ti sọ nǹkan tẹ́ ló fẹ́ ṣe princess ẹ kọ́mẹ̀ntì nǹkan tí kábíyèsí fẹ́ ṣe ní comment section. Wàá sọ ọkọ tí mo sọ náà. Kábíyèsí princess ní tí kábíyèsí ló fẹ́ ṣe yẹ kọ́ sí comment section. Báyà ti sọ ọkọ tí mo sọ ni. Ní tẹ́yìn fúnra yín sọ ẹ tó sọ náà princess ẹ kọ́ síbẹ̀ fúnra yín. Ẹ gbọ́ ọkọ tí mo sọ ẹ bá mi sọ síta náà. Abákan tẹ́ sọ torí ẹ̀rọ àlùfànṣá ni àbí tẹ́ bá fún wa ń go ahead. Ok mo fún ẹ ní go ahead pé kò sọ kí ni mo sọ. Ẹni àbí ẹ bèrè question gan. Ẹni àbí àrà fẹ́ pa princess. God bless you. Ọ̀rọ̀ àlùfànṣá ni àbí mọ̀. Ọba mi ìbéèrè lẹ bèrè bọ̀. Èwo ni question èwo ni rédèrèdè yìí. Ọ̀rọ̀ àlùfànṣá ni yes or no. Bẹ́ẹ̀ni ọba mi. Ó dáa àfà sí ọ̀rọ̀ àlùfànṣá ni. Àfà on mute. Ọba Anisẹ. Ẹ má play music. Sáré. Wọn kì í play music kì í bí iṣẹ́ màá já yín dànù. nǹkan tèmi máa sọ mbẹ ṣe wọn pé tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ ẹ máa invite ẹni tó jọ ọlọ́rọ̀ ẹ̀gbọ́n mi kábíyèsí ṣe sùúrù sà ọlọ́rọ̀ tá bá ti béèrè lọ́wọ́ ọlọ́rọ̀ pé ṣé. ó dòdì pé a máa gbé ọlọ́rọ̀ wá láìtọ́ ní sọ pé ọ̀rọ̀ àlùfànṣá ni èyí kọ́ sí ọ̀rọ̀ àlùfànṣá ni. question lẹ béèrè lọ́wọ́ ẹ̀ kì í sọ̀rọ̀ àlùfànṣá ẹ béèrè ni. God bless you láìtàn wo lulẹ̀. Ọba mi ìbéèrè àlùfànṣá ni ìbéèrè ní àlùfànṣá ni ọba mi. Pálá ti wà báyìí kábíyèsí. Àbá tiẹ̀ ló sàn mélòó mo ti wọ̀n nìyí wípé tó bá fẹ́ mú ènìyàn ẹ mú dáadáa ok ẹ má ma mi ò sọ pé mi ò sọ wípé ṣé ara fẹ́ mi ò sọ pé mi ò sọ pé ara pa ẹ mo ní ṣé ara fẹ́ pa ẹ ni it's a question. kábíyèsí tó bá já sí wípé èèyàn kan ló sọ báyẹn ó lè má jàre yín gan ẹ fi torí ẹjọ́ ẹgbẹ́ láìtàn padà ó lè má jàre yín tó yẹ pé èèyàn ló bá sọ báyẹn mọ́ bẹ́ẹ̀ sì ṣe máa wá ẹ̀sùn sí lẹ́sẹ̀. tó bá bẹ̀rù Joseph you lulẹ̀ torí you are the one that beat up the world ṣùgbọ́n nǹkan tó yọ ẹ́ kó nínú ọ̀rọ̀ yẹn nǹkan tó yọ ẹ́ òun ni wípé wo tètè jára there is difference between àlùfànṣá and question ẹjọ́ la máa kọ́kọ́ pátú jà ok now tó bá gbé ọ̀rọ̀ yẹn lọ sí case lọ sí court wípé ok ọba Solomon ṣé o sọ fún ẹni pé ara máa pa mi ò sọ pé ara máa pa mo ní kàbí it's a question there is difference between mo sọ̀rọ̀ àlùfànṣá àti pé mo béèrè ọ̀rọ̀ àìrá ọ̀kìn ṣe nǹkan burúkú nǹkan tó dáa so where do you see àlùfànṣá ká ní pé mo sọ wípé ara máa pa àlùfànṣá nìyẹn you understand so when you want to tó bá fẹ́ mú mi dáadáa ó kò dùn mí wípé wọ́n jẹ́ kí n gbà nínú owó ẹ̀ tó kù yẹn ó dùn mí púpọ̀ ẹni tó lọ forí kò yẹn ó dùn mí sápàdé mọ́tẹ́lì tó lọ dáhùn sọ̀rọ̀ lọ́rọ̀ ìwọ́n tó bá fẹ́ mú ọba Solomoni wàá wọ àpò ẹ̀ dáadáa kó tó mú mi tí bá rí ibi gbọ́rọ̀ òpó ẹ̀ wé ní bọ́m̀bẹ̀ bó jẹ́ ọdún mẹ́wàá ló tún sanwó jẹ́ ọmọ ọdún ẹ̀ ló máa tó wá sókè
When you want bá àgbáyé ta ẹ̀rù bà yín. Ta ni mo mú láti jọ́ ta ti ń ṣeré. Ẹ wá dé ẹ fẹ́ wá mú èmi. Ẹ fẹ́ mọ Ọba Solomon, ẹ fẹ́ gbẹ́nu sí owó tí mo jẹ. Wọ́n kọ́ bọ̀ ẹ̀ lérí bẹ́ẹ̀. Ẹ ká gbé princess wá sókè ó lè ní nǹkan tóun náà fẹ́ sọ. Ọba ẹ káalẹ́ sà o. Ẹ káàbọ̀ mà. Èmi ní pé kí n tó bọ́lẹ̀ mo kàn fẹ́ sọ fast ní sọ ọba. Ẹ ní pé ká má sọ̀rọ̀ àlùfàǹṣá rárá. Yes. So now ṣé àrá fẹ́ pa ẹ́? Bóyá question ni àbí question kọ́. Okay. Ó mú ọ̀rọ̀ àlùfàǹṣá dání ọba. Wọ́n kọ́ sí kámẹ́rà ẹ̀ náà. Tí o bá ti sí kámẹ́rà, wà lè bá mi sọ̀rọ̀. Mo sọ pé mi lè ṣí kámẹ́rà tẹ́lẹ̀ bọ̀ tó bá pín yẹn ni mo mọ̀ pé mo ti lose case ẹ̀ ní wàhálà. Àfa àgàn ọmọ sí kámẹ́rà wà wà níbí látẹ̀kan. Wo lóògùn fún mi ni. Àfa àjára ìdànù tó bá lè ṣí kámẹ́rà. Mo ń ṣe nǹkan lọ́wọ́ ni ọkàn máa báǹdì mi ni. Ok, kọ́tẹ́ ṣe yẹn àbí? Bẹ́ẹ̀. Ok, we're free. Olúpẹ́pẹ́ àjà kàkàkà lójú ogun lè rómi ẹ̀ sódò kí onílé kiri ó àjàmọ́dòkè. G integrity. Ẹ double tap ní comment section ká máa ṣe fàájì wa lọ. G. Alala lulula. We are here for only question and answered. Only question and answered. La 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 lulula. La 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 lulula. Ye ye ye. Ye 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 ye. Mr. January. La la lulula. Hello. What is the question? Mo fẹ́ béèrè nǹkan ní ọwọ́ yín ni. Go on. Ṣé Muslim ni àbí Christian? Ẹ lọ gọgùn ṣàṣẹ. Àwọn ìbéèrè tí ò ní túmọ̀, ìbéèrè tí ò fa epo mi ò fẹ́ máa gbọ́. Ìwọ lọ́lọ́run mi ni tó ń béèrè lọ́wọ́ mi pé ìyẹ̀sí wo lèmi ń ṣe. Who are you to ask me that question? Hello. Ọba Solomon. What's the question? Ọba Erasa o. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ẹ jọ̀ọ́ ìbéèrè mi ni pé ọ̀rọ̀ kan rújú sí mi pẹ̀lú nǹkan tí ẹ béèrè lọ́wọ́ pásítọ̀ kan nípa pé owó tẹ́tẹ́. Dúnà èmi náà nǹkan tí mo expect lẹ́nu mọ́ àyẹ̀kọ́ ló sọ fún yín ló answer tó fún yín but mi mọ̀ bóyá ẹ lè enlight bóyá mo tún lè gain more knowledge pẹ̀lú question tó béèrè lọ́wọ́ ẹ tí ò rí answer ẹ̀. Kí ló ń ṣe láìtàn? O ti sanwó ń send request mo lè block ẹ o. Èèyàn kì í test mi ara kan mi this time around. So àfa àti tiẹ̀ ló sanwó dẹ̀ ti bẹ́ẹ̀lì. Láyé pé owó ẹ wọlé má send request síbi mọ́ àjẹbẹ́ mo lè block ẹ dànù. Orí mi ń spark lálẹ́ yìí o. Mẹni tẹ bá ń ta ni tẹ bá mọ Ọba Solomon ni ẹ̀ẹ́dẹ́ máa fi mí ṣeré. Owó kẹrù mi máa ta ni. Ẹ káalẹ́ sà. Ẹ káàbọ̀ kí lẹ́lẹ́ bá a sọ fẹ́ níbi ìtẹ́lẹ́ bèrè mi. Mo ò ní ìbéèrè sà, fẹ́ jókòó sí palace. Ó bẹ́tà. Integrity.
ẹ má bínú sá mo gbọ́ tẹ̀sán sí pé kí láìtàn má gùnkè ṣé wọ́n ti lulẹ̀ ní sá. Ẹ ó ti lulẹ̀. Bó bá ṣe láìpẹ́ lọ́la bó bá jẹ́ láìpẹ́ ó lulẹ̀. Ok kí ló ṣe sá. Bó bá ṣe mi mọ̀. má mi mọ̀ nípa ẹ̀mí ráyè ẹ̀jọ́ wọ́n sáà ti lulẹ̀ dáìbò. Ok ok. Ẹ̀yin fẹ́ máa ka ẹ̀sùn sí mi lẹ́sẹ̀. Ọba ìkàlẹ̀ ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín? Mi ò ní béèrè mọ́ jókòó sí pálásì pé tí bá béèrè sí kí n má lọ lulẹ̀. Ẹ fẹ̀yìntì. Ìbí àjọ ní pálásì ní báyìí. ṣé ọmọ pálásì ni wọ́n ní. oríṣiríṣi. ìrìn ní ọba mi rẹ́rìn lókè o ọba ní ẹ̀fẹ̀yìntì. àwa ni. Tó bá ní pẹ́sẹ̀ kó sẹ́ǹdì request. Àbádọ̀ ẹ̀ tí ó mọ̀ pé òun ṣe family meeting kó má sẹ́ǹdì request síbí yìí o. Wait and get lọ́rọ̀ wa o. Tó bá dàbọ̀ pé òun ní question gidi má sẹ́ǹdì request síbí yìí o kó má bàa gbè pé o. Ó dẹ̀ ti kọ́kọ́ yọra ẹ̀ bọ́ o. Ọba mi I have question. Ó wọlé wá béèrè question láì jẹ́ pé ó wọlé sẹ̀. Ẹni ọmọ palace bá yọ kò lè wá béèrè question lókè. Ṣé Gabriel ni? Ok, yàn kí Gabriel ni. Melody. 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 Oògùn ni kì í ṣojú lásán. Mo ń rò dàbí. O ní sọ̀rọ̀ mọ́ táwọn fi parí láìpẹ́ yìí. Tó bá ti ṣe rádaràda níbi mo yọ ẹ́ dànù mi ráyè. Mi ò máa rán anybody. Oba, do you have 2 accounts? I have only 1 account. That old account, I don't use it again. Now this one I dey use. Oba Solomon Agbaye 1. Oba Solomon Agbaye 1 is my real account now. If you don't follow it, you cannot see me again. Follow Oba Solomon Agbaye 1. If you want to gift me on top of Oba Solomon Agbaye 1 according to the parameter of PTTT. So that is the key of Paravapo. So láti ọ̀n tí kọ́kọ́ gbára ẹ̀ sílẹ̀ o tó rà lù. Question ni mo béèrè. Ó fẹ́ jowó. Bóyá mi ló kó bá owó mi ló fẹ́ fi gbéra. Kò sẹ́ni tí ò lè ṣe èèyàn o. Ẹ̀yin tí mo ti bílẹ̀ láti bí ọ̀sẹ̀ kan tí mi ò mú tẹ́ ń sọ̀rọ̀ bó ṣe wù yín. Ẹ fẹ́ wá róòpù èmi. Ẹ fẹ́ wá róòpù èmi. Kò jọ. Ọba ẹ káàsán. Olórí Àgbáyé. Ẹ káàsán sá. Ẹ wò ó. Adúpẹ́ ẹ wo ọba ilé ìmúnikiri relax orí ìyàtọ̀ mi fẹ́ blow. Ọba ẹ wò àgbà ọ̀dà kí ẹ máa fi kàwé o. Ọba mi ì lè sùn 4 AM ni mò ń sùn sójoojúmọ́. Ẹ wò ó ní blow iṣẹ́ wa pa. Ọba filter ta ló bá yín fi filter sí sá? Mi ò lo filter ni. Mo wà sínú ṣẹ́wà. Mo wá kìí sí ṣẹ́wà. Filter wà bẹ́ẹ̀. Kò sí ìkan tó jẹ́ pé òní ọmọ kan tó jẹ́. Okay. Ọba ẹ ti ṣí mi, mo ṣẹ̀ṣẹ̀ tún fọ́lọ́ ilé mi. Ilé ni mo ń lò wá. Okay. Ẹ fi ṣí lọ́dọ̀ yín àbí? Okay. Ọba eré gan wá bá ti Instagram orúkọ Instagram lọ. Ọba Solomon. Okay.
àwọn èèyàn lè lo fúta èmi náà fi ṣe wọlé mo ní àhà ọba mi tí wọ́n fàìn gan ẹ tún fàìn sí i. èmi ò kì í lo fúta national. Okay, ọba. Holy Center Ramada Olúpẹ́pẹ́ àjà. Mo ti join live video àwọn light on lily tẹ́lẹ̀ àwọn lórí live on tẹ́lẹ̀ ó dà pé live yẹn wáyé. Má join live video ẹ lọ́la o. Ẹ bá join live video ẹ lọ́la lulẹ̀ o. Ó ti lulẹ̀ lálẹ́ yìí light on. Ẹ jẹ́ kó fi sínú group ọba. Eléyìí tó pera ní secretary gan mi mo bí tí yẹn rìn lọ láti jọ yìí. Ìfẹ́ ó pẹ́ tí mo ti gbúròó ẹ̀ mọ́ gan. Ọba ẹ wo láti gbà tí tó tiẹ̀ wá time tí tiktok ti wá. Èmi yìí mo sọ fún mi láti take time off ojú mi tí wọ́n fi máa wọnú. Sápá wà ń gbòòrò gan. Ọba ẹ wò sápá wà o. Ọba ó níbi kan tí àwọn shortlet kan wọ́n ní pé 230,000 wọ́n ń gba per night. Kí ni? Àwọn shortlet. Hello. 500,000 wà náà. 1 million naira gan wà. Per night. Bẹ́ẹ̀ni. Mo fẹ́ béèrè question kan. Bẹ́ẹ̀ ni bá. Ṣé tí òbó bá ń rí ṣé spiritual ni àbí physical? Jẹ́ kí n ṣàlàyé kó lè yé yín. Sẹ́wọ̀n pé tí oko bá ń rí sí oko ọmọ ti báyìí. Ṣé tí òbó bá ń rí tó ọmọ ti báyìí ni? Òun náà máa ń mí nù. Òun náà máa ń mí nù. Tó náà ọmọ ti báyìí. Òun náà máa sọ bẹ́ẹ̀ ni. You want it? You want it right? Who wants to eat right? I don't eat finish. Where is go for kitchen? You want that don't sleep? You want that sleep? Where is your knock on the floor? So come on, please. Open the door. Leave it. Go and knock the other door. Olóògbé fẹ́ jẹ ọba. The other. Knock the door. Wait, let me call her. How are you doing? Your mom don't sleep. 100 yẹn lẹ́nu àbí. Ṣé ilé tí mo fi di láìpẹ́? Ṣé mi? Ẹyin kọ́ ọba. New Glory 100 yẹn lẹ́nu àbí kò ṣe iPhone yín. 100 ni mo lò lálẹ́. Ṣé kò fine? Where be your sleep? Okay. What's the love? Sino. What is it? Kí ló ṣe? The ọdún. Etí ẹ di látàárọ̀. Ẹ bá mú second phone mi o. You don't wake up. Oya wá. Ìwọ́dà. Ọmọ àgbà wọn fẹ́ jẹ. So, Sarah sì kò sílé. Sino kí ló ṣe fóònù yẹn? Báwo ló ṣe rí? Ẹ jẹun sùn, wọ́n jẹun sùn. Oúnjẹ bí wo ló wà nínú ìlú? Wọ́n ṣe wà bọ́kọ̀ ìṣẹ́yìn bẹ́ẹ̀ bọ́kọ̀ that's what I'm saying. Láti fún wa. Ẹ yára tó délé fún un. Ìwé ìdómi. What of you? Kí lẹ́ni fọ́ ìṣẹ̀ ṣe? Láti ìdómi fún un. Okay.
ọba à ń gbọ́ question yìí. nǹkan tí mo ń sọ ni wípé ṣé òbò náà tó máa ń ṣe báyìí. ìyàwó náà máa ń sọ ó máa ń sọ. ṣé sísọ tó ń sọ yẹn ṣé ẹni tó ní ẹnìkan ló máa mọ̀ àbí téèyàn bá ń wò ó wọ́n máa rí wípé ó ń ṣe báyìí. tó nìkan ló máa mọ̀ sọ sínú ló máa ń ṣe. That is what I want to get. That is the inú ló máa ń ṣe sí ẹni tẹ́ ń wò kò ní mọ̀ àwa la máa kílẹ̀. ṣé o téèyàn bá ń wò ó lójú báyìí kò lè rí bó ń sọ. but tóbìnrin bá mú tóbìnrin bá sì kí. dígbòrè mute. tóbìnrin yẹn bá ń lọ bí ejò ẹ máa mọ̀. wúmà yìí mute pẹ̀lú fọ́ọ̀nì àwọn ayé tẹgbẹ́ sínú ilé. ó tán fáànù ọba mi tán fáànù. mo ń gbádùn ẹjọ́ sínú. yes ọba nǹkan tí mò ń sọ ni pé ẹ mọ̀ pé tí tóbìnrin bá ó ní ìdíwé tóbìnrin ṣe máa ṣe é fún ara ẹ máa gbọ́ ọ tó bá ṣe ẹ lè rí bọ̀ tí ò bá ṣe tó bá gbọ́ kàn ń sùn ẹ lè rí. ànádá ẹ̀kọ́ tó rèé o lẹ́kṣọ̀ rẹ̀ jẹ́ kí n jókòó dáadáa. ibo ló máa gbé mi lọ yìí ọba gbé mi fún mi lọ. mo ti ń rízin ọ̀rọ̀ yẹn látàárọ̀ kò yé mi mo fẹ́ mọ̀ bóyá spiritual ló borí rí bóyá physical ni. I just want to know whether it's spiritual or physical because láti ìjọ tí mo ti ń dóbò kiri tó kó mi bá wà nínú òbò máa ń bo kó mi jẹ o. ó máa sọ báyìí. ó máa mú ó máa dáṣọ bí bẹ́ẹ̀ ni. mo máa ń ní phyllis yẹn bẹ́ẹ̀ pé kí n rí ìlú báyìí yàtọ̀ sí òbò kan tí mo rí tó ń le òun ni òbò tó ní gangan tó wọn gbé títórì sí ẹ. ok tó gé bí òkè òun náà ni mo sọ pé ó ṣe báyìí. òun ló ń ṣe nǹkan tí mo ní nìyẹn òun ló ń ṣe ó ní ìdíwé tó bẹ́ẹ̀ ni ṣe máa ṣe. but àwọn obìnrin tó ti gé títórì sí ẹ̀yẹn ńkọ́ how can people detect it. bẹ́ẹ̀ni bí wọn lè mọ̀. tọ̀dọ̀ yín lè máa sọ ọ ẹlòmíì ẹ jẹ́ kí àwọn new glory. okay. Can you tell us. New Glory, can you tell us your experience about this matter? On mute. Ọba mi. Ṣẹ́rí tí àwọn tí wọ́n bá dá abẹ́ fún. Ẹ fi àwọn tí ò bá dá abẹ́ ẹ máa tè notice pé ó ń ṣe bẹ́ẹ̀. Okay. Kí lẹ fẹ́ ká sọ̀rọ̀ lórí ẹ̀? Àwọn tó ń dábẹ́ fún lèmi ń sọ. Ṣé ó possible kó obìnrin kó sí òbò sílẹ̀ níwájú mi báyìí? Kí ìdè máa wo bó ẹ báyìí? Kó máa ṣe báyìí? Ṣé ó possible kéèyàn rí pẹ̀lú ojú àbí ẹni? Kó máa mí, ó máa ṣe báyìí. Ẹ ló owó mà ṣé wo ó possible ó máa ń mí gbà mí tó bẹ̀rẹ̀ máa ṣe báyìí. So ìtumọ̀ láòdù lálẹ́ yìí ni. Mo ò mú kankan. Pẹ́sọ̀ tí mo béèrè kọ́ lẹ́ ń dáhùn. Pẹ́sọ̀ tó bá béèrè lọ́wọ́ ẹni kò dáhùn. Question wo lẹ béèrè sí? Ṣé ó possible kí obìnrin sí òbò ilẹ̀ báyìí? Kí ọkùnrin wà níwájú obìnrin tó máa wo òbò yẹn báyìí? Obìnrin máa ṣe báyìí. Ọkùnrin máa rí pẹ̀lú ojú. Àbí obìnrin bẹ́ẹ̀ ni ọba ló máa mí ló máa mọ̀. Bẹ́ẹ̀ ni ọba. Bẹ́ẹ̀ ni pé kí ni? Ọkùnrin máa rí tó bá ṣí òbò yẹn sílẹ̀ ọkùnrin máa rí. Bọ̀ tí ò bá ṣí sílẹ̀ obìnrin nìkan ló máa fìlẹ̀. Ó ti yé mi. Ló ń gbé Bùkọ́lá. Bẹ́ẹ̀ ni ọba. Ọba mi o adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ ìrùkọ̀rẹ́ apẹ́ lọ́wọ́ ọba mi o. Níbo ni wúmọ̀ yìí wà? Síwájú ọ̀rọ̀ ẹ̀dà ló dà pariwo wà níbi tó wà yìí o. Ọba mi má bínú mo wà ní gáréèjì ní Ó dà tó bá ti délé. Ẹ̀yin ọkùnrin ẹ̀yin obìnrin wá sọ̀rọ̀ sí ọ̀rọ̀ tó wà because mi ò rí kíní yẹn rí. Mo máa ń ní Phyllis. Ọba I love you. Láìsí oògùn kò lè ṣiṣẹ́ níbí yìí o. Ọba mi o. Ẹ ti gbàgbé. No, mi ò gbàgbé. Mo fẹ́ gbé ẹlòmíì ọwọ́ mi wá lọ tap ọ̀dọ̀ ẹ̀. Àwọn lè wá gbé.
So ọba ìgbà tí mo sọ literally tí ó bá ń sọ okay ẹlòmíì ti wọlé agenda. Hello Ọba Miss. ìkàlẹ̀ sà. Ẹ káàbọ̀ sọ̀rọ̀ wa lẹ fẹ́ dá sí ní abẹ́ ní personal ìbéèrè tẹ fẹ́ béèrè lọ́wọ́ wa. Well, I'm a first timer here. Mo máa ń follow yín. Mo ní kí yín ni mo kí gbogbo ilé o. Ọlọ́run ti ń sí rere ẹ̀ ní rí dàmú. Àmì Jésù ẹ̀. Àwa ọ̀ráyè kìkì, àwa kì í máa ń kéèyàn bí. Point. We are here for question and answer and very internationally broadcastoka topic. Topic tá a dín pẹ̀lú ẹ̀ topic tó ní agbára ni. Because èmi ti fẹ́ mo ti fẹ́ make up mind mi tẹ́lẹ̀ kí n sọ wípé spiritual ni kí n ṣe confident lórí physical. Oya go on mo ń gbọ́. New glory kí la tó rí gbọ́. Ọ̀rọ̀ woman yóò tiẹ̀ yé mi bóyá network ẹ máa ń fail ni I don't understand ọ̀rọ̀ ọ̀bá táyé jọ. Mi ìwọ́n tó ṣe network mi ọtí mi gan ti tán lọ́dún mi gan ti tán ọba. Tó bá ní tèmi pẹ̀lú yẹn sọ pẹ̀lú nǹkan tá a jọ sọ yìí ni. Say that is the reason why you call me. Eléyìí late ẹ chase iPhone ni eléyìí late ó late kẹ́ tó gbọ́ nǹkan tá a fẹ́ sọ. Nǹkan tí máa fi ń reason nìyẹn. Network yẹn ni nǹkan tí máa fi ń reason pẹ̀lú yín nìyẹn ọba. Okay so ọba. Mo gbọ́. Ìyẹn tó ti wọlé jẹ mi má dákẹ́ wọn. Ṣé a lè dì máa béèrè question ní comment section mo lè mute yẹ inú bí mi lálẹ́ yìí gan. Ẹ̀dùn bá fẹ́ mọ̀ pé. Hello. Ẹ káalẹ́ o. Ẹ káàbọ̀ kí ló fẹ́ bá wa sọ. Hello. Dáre bá yín sọ pọ̀ o. À ń gbọ́. Ṣé kí n béèrè ni? Continue. Bí ọkọ àti ìyàwó bá fẹ́ra wọn mo kọ́kọ́ kí yín náà ọba kò ní bàjẹ́. Bàbá ń rẹ ẹrú bọ̀ ọkọ náà ń rẹ ẹrú bọ̀. Ṣé ń gbọ́ mi? Bàbá ń rẹ ẹrú bọ̀ ọkọ náà ń rẹ ẹrú bọ̀. Ìyàwó wá rí ọkọ àti bàbá rẹ̀ tí ń rẹ ẹrú bọ̀. Ẹ dákun ta ló yẹ kó gbé ẹrù fún àwọn méjèèjì? Olúkálùkù ló máa gbẹ́rù ẹ̀. Ọba ẹ rí dáhùn o. Everybody gbẹ́rù ìyàwó jẹ́ lórí ẹrù àbí. Ọba mi o. Mo ní kálukú pé ìwé ọba mi o. Ẹ pẹ́. Sasino ní glory. Mr. Longe. Kábíyèsí kí ni question yín ọba? Question mi ni wípé ọ̀rọ̀ òbò náà la tó wá sọ because òbò ló kó bá mi ayé òbò ni mo wá lẹ́yìn òbò mi mọ̀ kankan. So ìkẹ́ tó ṣẹlẹ̀ ní wípé òbò yẹn tó possible kí obìnrin kó la òbò sílẹ̀ báyìí kó pè wá máa rí kí ọkùnrin wá máa wo òbò yẹn báyìí. Dáadáa ọba òbò máa ń mì. Ọbọ̀ òun máa jẹ́ kí n láàdì. No vex my king. Kọkùnrin wá máa wo òbò yẹn báyìí kóbìnrin wá máa ṣe báyìí. Kọkùnrin dẹ̀ máa rí pẹ̀lú ojú kàbí obìnrin nìkan ló máa ní feelings ẹ̀ ẹ̀kọ́ tá ń bèrè nìyẹn. Ọkùnrin máa rí. Tára obìnrin bá wà lọ́nà ọba ọ̀nà méjì ló pín sí. Tára obìnrin bá wà lọ́nà òbò yẹn lè máa mì bó ní bó ṣe máa ṣe nínú ara òun nìkan ló máa mọ̀. Bọ̀ tí òbò yẹn bá ń ré tó ó máa mí fúkẹ́ báyìí ọkùnrin yẹn máa rí life bó ṣe ń mí. Pẹ̀lú ojú àbí. Bẹ́ẹ̀ ni ó máa sọ ni. Now bóyá sínú bóyá dá wọn lóhùn sẹ́wọ̀n kó òbó ti pé méjì bẹ́ẹ̀ yẹn bóyá dá wọn lóhùn. So ṣínú ṣàlẹ̀ repeat. Mo ní pé oríṣi méjì ni tóbìnrin bá wà in the mood kò ń ṣe dandan ní kóbìnrin òbò yẹn kó gbé fúkẹ́ bọ̀ ó máa mọ̀ lára bí kò máa lọ́la kó ṣàmọ̀ pé she needs it bọ̀ bá wá ní pé ṣé ó possible kó máa mí kọkùnrin màá wá ní pé bẹ́ẹ̀ ni tó òbò máa ń gbé fúkẹ́ dáadáa tó máa sọ gidi ni o kò ṣe pé bóyá mí túẹ́túẹ́ o tó máa sọ tó dẹ̀ máa clear báyìí tó máa rí. Okay so tó yẹn sọ yẹn kò ń ṣe pé naturally sọ bẹ́ẹ̀ yẹn ló ń sọ. Ó sọ ni o ó máa gbé mi débẹ̀ lọ́n pẹ̀lú ẹ̀ tí ì rí I wanna watch you come like if you come ó máa gbéra tán ó máa sọ gidi. Okay so basically right tí òbò bá sọ tó bá sọ to or whatever. Yes. ìyẹn ló máa mọ̀ lára right. Yes. So bá dé bí bàbá yẹn fẹ́ rí there will be something you be doing for it to be so jáde normal you know the so. So it is so say
bó ṣe ń sọ yẹn bọ̀bọ́ yẹn máa rí sẹ́. Get me. Me ní kò ní rè but the process within that time tó fi ṣe normally obìnrin tó máa ń sọ you no go know for boy you no go know. Tóbìnrin bá ń sọ. Yes tó bá ń sọ normal tó máa ń ṣe tí bá wà in the mood right now sí mi ò ní mọ̀ títí when I open it for somebody right. Okay ṣe bí ibẹ̀ ti clear. mo ti get point ẹ̀yin lẹ̀ wá get èmi mi já yín pé tí òbó bá ń sọ ẹ̀yin fúnra yín máa mọ̀ ọkùnrin dẹ̀ máa rí because wọ́n ń gbéra gidi ni o. ẹ jẹ́ kí n wà àárín yẹn what if any is deeply explanation. Sir lady, hear me very well. Okay, Oba. This is what we are treating. This is the key. Òbò ń rí, ó ń sọ. Ọ̀tọ̀. Yeah. Ẹni tó nímọ̀ wípé ó ń sọ. Òbò ń rí, ó ń sọ. Èèyàn ó wá ń wò. So possible kí ẹni tó ń wò yẹn kó rí pé lóòótọ́ ló ń ṣe báyìí. Àbí ẹni tó ní nìkan ló máa mọ̀ wípé nǹkan kan ń sọ. Àbí torí wípé ìdíwọ́ tẹ́nìyẹn fi ń lọ nìkan ni ẹni tí kejì máa fi rí wípé òbò obìnrin ti rí àbí wọ́n máa wò báyìí tó wọ́n máa rí bí okó ọkùnrin tó wọ́n máa ṣe báyìí àbí òbò wọn máa ṣe báyìí tẹ́nìyẹn dẹ̀ máa rí pẹ̀lú níkẹ́dẹ́ àti pé ó dẹ̀ ṣe báyìí lóòótọ́ so possible. Okay Ọba ó possible ọ̀nà méjì ni ẹ jẹ́ kí èmi náà tó wá gbígba another dimension àwọn tí wọ́n bá gé clit wọn ó máa easy ó máa wà very obvious láti rí bó ara yẹn ṣe ń rí bẹ́ẹ̀ tó bá gé clit wọn ó ní level tí ara ẹnìyẹn máa rí dé kọkùnrin tó rí bọ̀ tó bò bá ń sọ ọkùnrin lè fojú méjèèjì rí báyìí tó ń sọ ìwọ náà dẹ̀ mọ̀ kó ń sọ. Ó yá o ti clear sí bẹ́ẹ̀ sí play sí lóya dá lóhùn. Ọba èmi ti mí èmi ò feel pé ó máa wà obvious bí tí okó bá ń sọ ẹ̀mọ́ tí okó bá ń everybody máa ń rí but ẹ̀ lè rí tòbìnrin that's what I'm saying. no à ń response okó jura wa lọ. Please wá jura wa lọ libido wá jura wa lọ sasinu ẹ lè fòbòwé o. Òbò yàtọ̀ sóbò. ẹ lè fòbòwé sẹ́ẹ̀sì. ọkọ sọkọ nìyẹn ẹ gẹ̀tẹ̀ ni ẹ dúró sí. confam ọba òbó yàtọ̀ sóbò. ṣùgbọ́n tèmi sọ ni pé ẹ mọ tí ọkùnrin bá lè right ẹ máa rí tóbìnrin ọba ń bèrè pé ṣé tí obìnrin má dúró bẹ̀rẹ̀ ṣe máa rí tóbìnrin. Moment tó ń gbéra lọ́wọ́ ló ń bèrè pé ṣé èèyàn máa rí àbúrò yẹn nìkan ló máa mọ̀. ṣé máa rí ta ló máa mọ̀. Ọba mi ṣebí moment tó ń gbéra lọ́wọ́ tóbìnrin mọ̀ kó ń sọ yẹn. ọba ẹni sùúrù rẹ jẹ́ ìbéèrè question. Sino, this is my question. You hear me very well. Máa wọ ọwọ́ mi. Ṣé ẹ mọ̀ wípé ọwọ́ yìí nísìn ó lè máa ṣèkì nínú kémi fúnra mi ní feelings rẹ̀. Kẹ́yìn máa mọ̀. But so possible kí òbò kó máa ṣe báyìí. Kí ẹni tó wà níwájú ẹ ọkùnrin kó rí wípé òbò yẹn ń ṣe báyìí nígbà tó bá ń rí so possible nǹkan tá ń béèrè nìyẹn. ṣé a lè dé dáhùn. Okay Ọba fine ṣe mọ̀ pé okó yàtọ̀ sóbò structure lẹ́ ń sọ àbí tí obìnrin yẹn bá lie down tó fẹ́ fi hàn ọkùnrin yẹn pé gbogbo rí. ǹjẹ́ máa bá wọ́n tọrọ kì í máa yé yín bọ̀. ó wà obvious èmi ti dá yín lò yín lẹ́tún dá mi padà sẹ́yìn ọba ọ̀hún rí sẹ́ẹ̀ tó kò bá gbéra ẹ máa rí life. nǹkan tá ń sọ nìyẹn sínú kẹ́ sọ pé wọn ò kì í rí. ẹ máa rí ẹ jẹ́ káwọn èèyàn máa send request kẹ́ béèrè. ẹ dúró challenge ẹ hold on kò yé mi o tí òbò bá ń sọ tóbìnrin bá dúró báyìí ó máa rí how. Ìdúró kọ́ lọ bá ń sọ. nǹkan tó ń sọ nìyẹn kò ń ṣe kó ti sọ. Ìdúró kọ́ sẹ̀. kì í ṣe dúró nǹkan tí mo sọ rí sínú nǹkan tí mo sọ rí. Bí obìnrin dùbúlẹ̀ síwájú mi kó la òbò. That's what he's saying. I thought Oba is saying. No. Okay, of course. Ó ga òbò ilẹ̀ tí wọ́n máa wo ojú òbò yẹn báyìí kó bẹ̀rẹ̀ wá máa ṣe báyìí. So possible. Ó possible mo bí ẹnu aṣọ lẹ ń sọ. Okay, òyìn ọkùnrin dẹ̀ máa rí face to face bó ṣe báyìí. Life Ọba òbó máa ń gbẹnu tán o. Yes. Mo kó tèmi rú bí ọba ń sọ ọba èmi ní ìyá ni pé. Ó ti yé mi àpò question wo lè lọ báyẹn láìláì ẹ mọ̀ pé kó ṣọ́ọ̀ṣì kó yàtọ̀ like kóbìnrin lie down kó máa sọ kọ́kùnrin máa wò báyìí pé ṣó máa rí life. Kóbìnrin lay down of course 100%. But the mọ̀ èmi ò ní gbà spiritual lòbò tẹ́lẹ̀. Ọba bóyá máa ń ṣe ni. Ọba tẹ bá ti wá rí àwọn obìnrin kan wọ́n ti wá good in the point that tí kìnìyẹ bá wọlé tán wọ́n ti ọmọ gbé pèsè wọ́n máa fà á mu wọ́n mọ̀ ṣe wọ́n
wọ́n máa fi kíní yẹn wọ́n máa fi di kíní yẹn. That one Okay, dey. wọ́n á fi òbò fa okó mu bí ìgbà tó yẹ kó ọmọ bá mú. ẹrù bóyá ejò ló múyàn lóko ni àwọn ọmọ yẹn àwọn kan wà bẹ́ẹ̀ wọ́n good pàtì tó da nìyẹn. Báwo wọ́n bá ti wá dìmú tán wọ́n máa dìmú ẹ ti rí bí eku di ejò mu wọ́n máa grab. Ọba, it's called gripping. It's gripping ọba wọ́n máa grip ẹ̀ ni. Báwo lẹ ṣe detect wọn? Ọba ara àwọn. Ọ̀rọ̀ di hàn. Mo ti fẹ́ sọ pé mo ti kọ́. Mo fẹ́ sọ pé mo ti kọ́ ọba. Ọba mo fẹ́ sọ pé mo ti kọ́. Ó máa it's just like ó máa kọ̀ dín mú ọba. Ó dàbí kíkí ọdí kọ́ọ̀pù mú báyìí. Ọba ara process ní obìnrin mi. Nǹkan tá à ń sọ yìí sìn challenge obìnrin mi ò mọ̀. Yes na. Ẹ ti understand irú nǹkan tá à ń sọ. Skills jura wọn lọ. Skills jura wọn lọ bá tẹ bá rí àwọn ọmọ kan tó bá múyàn tó bá gbé yín débẹ̀ tán. I don't watch. Àwọn bàbá máa ń sọ ọ́ tó máa sọ gidi. Ọkùnrin máa ń wá jẹ mo bí ẹ sọ pé nínú aṣọ of course. Ọba tóbi yẹn bá tún wá mọ skills tí ó tún ní ìdíwé tó yẹ máa ṣe ó máa ní láti máa tún push ẹ mọ bí kí mọ́tò fẹ́ start kẹ́yìn tí wọ́n máa tì síwájú ọba ẹ máa. Bí pé kó fi sí jà kó máa yẹsẹ̀ kó máa dúró kó máa yẹsẹ̀. Obìnrin yẹn tún máa fún ní àwọn. Iṣẹ́ burúkú ayé. Aláwùjá. Ọ̀dàwà ṣe lè ní báyìí. Ọba mo dé bèrè lọ́wọ́ yín tẹ́lẹ̀ lẹ̀ nǹkan tí mo fẹ́ bèrè lọ́wọ́ yín lẹ́ẹ̀kan nìyẹn ìgbà tí mo fẹ́ wọlé ọba ibi àti mind wa we always take alike. So question tí mo fẹ́ bèrè pọ̀ ọba kí ló tóbìnrin máa ń kọra ní ọba fẹ́ ovulate tó bá fẹ́ ovulate lọ́wọ́. Wọ́n rí pé bí àbẹ̀yàn ò lówó lọ́wọ́. Ọba ovulation tí ò bá rí ó máa ń jẹ́ kóbìnrin kọra ẹ̀mọ́ kó táyà tóbìnrin máa ń ovulate. Ìdásínú ọbọ lè fún yín natural answer yẹn náà ṣé ẹ ń wá yìí ni ẹ mọ̀ kọ́ bá kọ́ mi lọ́ọ́ bá máa sọ fún yín. Òun náà ni mo ṣe ọba ovulation yẹn ọba tẹ́ bá tẹ̀mí yẹn bẹ̀rẹ̀ gbóná heat period ló ń pè ọba. Time wo lobìnrin máa ń ṣe ovulation yẹn? 2 weeks before 2 weeks before and 2 weeks after. 2 weeks before menstruation ọbẹ̀. 2 weeks before menstruation it means 7 days before menstruation. Okay, ó máa oven kéde tó mọ oven yẹn tí wọ́n máa pọ̀ nǹkan lóbò ni. Ọba ẹ ti wọnú inú ilé ẹdìyẹ rí. Ó máa yín ẹyin. Òbò ẹ máa yín ẹyin. Táìmù yẹn ni ọba àrùn tó yẹ mi sọ pé ṣe ti wọlé ẹdìyẹ rí. Question tí mo béèrè sí òbò ẹ máa yín ẹyin ni. Ọba ẹbí ti máa wà fertilized by then ìgbà yẹn lóbìnrin lè conceive. Ìgbà yẹn lóbìnrin lè lóyún àsìkò yẹn lè lóyún gbogbo àwọn eggs tó máa ń ovulate lọ́wọ́. The question I'm asking is not what you are answered. Àwọn èèyàn kan ń gbọ́ ovulation. Ṣé time tóbìnrin bá ṣe ovulation rẹ̀? Ṣé tọkùnrin bá do ṣé òkú ẹ̀ máa kó ẹyin jáde ni? No, kò lè kó ẹyin jáde. Láti sọ àwọn Kò lè kó ẹyin jáde. Láàbù yẹn lèèyàn máa ń lóyún àbí? Bẹ́ẹ̀ni. Ó máa fẹ́ yín síbẹ̀. Kí ni òbò yẹn máa fi yàtọ̀ sí ìgbà tó wà normal tẹ́lẹ̀? Okay, so nǹkan tó máa fi yàtọ̀ ní pé gbogbo bẹ̀ yóò dàbí pé ẹ fẹ́ ṣe fry pan. Ẹ wá gbé kaná ẹ mọ̀ pé ẹ bá gbé fry pan kaná ẹ mọ̀ pé bẹ́ẹ̀ máa eat kẹ́tọ́ wá dẹ́yìn ni so something like that that's the best explanation tí mo lè sọ. Àwa máa gbóná yáyáyá. Ó ní tó ìbí sọ iṣẹ́ ti wọlé ẹ̀dìyẹ ilé ẹ̀dìyẹ máa ń wọ̀n mí ó máa ń wá extra warm. So irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ yẹn tó bá lo kò sí any prevention tó lè lò ní pregnancy yẹn ó lè gbé jẹ. Ó ti pẹ̀lẹ́. No ó máa escape ẹ̀. Obìnrin mi tó bá wà ní. Kò kàn lè risk ẹ̀ pé ó lè má doyún jọ kò lè risk ẹ̀. Ó lè wá risk ẹ̀ bọ̀ so ní ìwé tó ṣe máa ń sọ. You can explain. Ọba mọ̀ pé ọdún bí ẹ̀dìyẹ. Bọ̀ kábíyèsí kílẹ̀ èrò débi pé ṣé tóbò bá mi ọmọ rìn kílẹ̀ èrò débẹ̀. Èmi ń lọ ṣe àwọn òbò tó mọ dólóńdó state ìgbà tó máa wò ó kò sí lò àdéhùn àdìgbà tó fi lóde òbòrí kó máa tó wà. Ọba mi ṣe mọ̀ kan tó fà á
mo máa ń ní feelings ẹ̀ nínú ikú mi ni. Nǹkan tó fà á ni pé ọba ẹni limit ní sex life fún yín ká ní pé ẹ máa ń go náà ti dáadáa ẹ máa ń jẹ́ kóbìnrin fọwọ́ pa yín lórí gbogbo nǹkan báyẹn ẹ máa mọ̀ because àsìkò tí òbò yẹn mí ọmọ yẹn fẹ́ kẹ́ fọwọ́ sójú ara òun gan kẹ́ máa feel ẹ̀ bọ́ mo mọ̀ pé ẹ̀yin ò ní gba nonsense yẹn tó bò bá mí lọ́wọ́ obìnrin máa ń láìké ọkùnrin yẹn kọ̀ fọwọ́ kó fi dí òde ó máa ní can you feel it a kò máa bì lọ́wọ́ pé ṣe ń feel it ó máa gbéra onídìgbò tó bá ṣe dì mú. bọ́ọ̀bọ̀ ò lè gba gbogbo nonsense yẹn láyé ọba ṣẹ́ríkì nìyẹn tó wà láàrin méjì yẹn tó bá dì mú ó dàbí kí o kó pọ̀ ọkùnrin kí o di owó pọ̀ yẹn mú. Kí ló máa ṣẹlẹ̀ sóbìnrin tó bá dì mú ní pẹ́rẹ́ntì? Ọba ibi iṣẹ́ ẹ̀bẹ̀ gángan nìyẹn kó ra wọn màsáàjì ẹni kó ṣe kó wá lọ gùn o. Kó wọn máa ṣe báyìí. Táìmù yẹn kí ní tó gùn yẹn láàrin yẹn ọba iṣẹ́ ẹ̀bẹ̀ gángan. Yàtọ̀ tó ṣe fẹ́ kú ọba. Iṣẹ́ burúkú ayé. Ọba mi o àsìkò ní àárín méjèèjì obìnrin yẹn iṣẹ́ ni o. Abẹ́sẹ̀ Elédùmarè. Ọlọ́run mọ nǹkan tó dá síbẹ̀. Gbogbo àwọn obìnrin tí wọ́n comment section wọ́n ní ìsókè gbogbo wọn ti ń rí wọ́n ẹ̀dẹ̀. Ọba ó níbi tó fò máa rédé obìnrin ò fókó lásìkò yẹn gan obìnrin rírí obìnrin tó sì yá wèrè dé. Ó lè jẹ́ kọ́kọ́ fi fọwọ́ kàn ní. Kọ̀ má súnmọ́ má gboko sí o ó ń gé lọ́wọ́ ṣàrà fílẹ̀. Bóyá ọkọ̀ máa fọwọ́ kàn obìnrin mi wà. Bá gbókó sí kí ló máa ṣẹlẹ̀? Kò fẹ́ ó fẹ́ sin like mímọ́ tí kìnìyàn ṣe ń gbéra lọ́wọ́ tó ṣe fùfù tó fẹ́ tó ń kọ́m lọ́wọ́ yẹn tó bá gbéra tán tá rẹ̀ sílẹ̀ díẹ̀ o lè wá continue bọ́ tó ń gbéra lọ́wọ́ yẹn ń kanra ṣáàrà fílẹ̀ kí obìnrin yẹn enjoy moment yẹn. Ok tóbìnrin bá fẹ́ release kò yẹ kéèyàn tó kó sí. no wait pé yòóní tó bá yẹ pé ẹ̀ ń do lọ́wọ́ ló release ó yàtọ̀ but àwọn gbẹ̀mí débẹ̀ ó ní gbẹ̀mí débẹ̀ kan tó fẹ́ máa ṣe pẹ̀lú obìnrin tó yẹ pé koyin wà nínú ààrẹ tó bá ń kọ́m lọ́wọ́ tí òbò yẹn ń gbé fúkẹ́ lásìkò gbà yẹn sẹ́ẹ̀ ẹ má fò kò fẹ́ gan kò fẹ́ ó kàn lè máa wò ó wíwò yẹn tiẹ̀ ló máa ń wà pressurized jù kọ́ máa wò can you start wọ́n máa bèèrè pé ṣé òun rí bóyá ń gbé. ọba ẹ ṣàmọ títí gẹ̀ láti tó bá ti release fídíò wọn láti kọ́kùnrin ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ pẹ̀lú òun ẹ ti rí tó yàtọ̀ síra wọn so I think it's just. Yes àwọn obìnrin wá ṣé táìpù àwọn tó jẹ́ pé tó bá ti release ò lè dókó mọ́ ni ẹni. Àwọn ẹlòmíì wà bẹ́ẹ̀ o bá ti release wọn fẹ́ mọ́. Àwọn èèyàn lè dókó púpọ̀. Bá ti release wọn fẹ́ mọ́. onítọ̀hún yẹn gbọ́dọ̀ wà kí ní fẹ́ pé àjọ máa wà ní ẹmọ. Timing ni ẹjọ́ máa géèjì ni ọba géèjì ni. Obìnrin gbọ́dọ̀ wà kí ní nǹkan ọba ó wà calculated right. Géèjì ni. Wàá géèjì ẹ̀ wàá wọ ọpọlọ bọ̀bọ̀ yẹn àti ẹ̀ wàá géèjì ẹ̀ sí wọ́n náà fẹ́ máa wọ́n tètè ṣe sí time tóun náà fẹ́ wá ẹ̀ wọ́n máa ń dùn that's the best ever. I want to ask you a question. Tó bá jẹ́ wípé wàá lọ pàdé type ọkùnrin tó jẹ́ wípé ó máa ń láì kó bẹ̀rẹ̀ máa release energy kóhun tó bọ́ sórí ẹ̀. Ọba ṣe wọn pé kọ́mọ yàtọ̀ sí release. Ọba lè ṣe náà kò mí ìnẹni tí kò má dàbí kan sí ẹ mọ̀ pé wetting yàtọ̀ sí release. Ọba ṣe wọn pé ok ṣe release yẹn obìnrin mi wà tó bá ti release lẹ́ẹ̀kan náà gbogbo nerves ẹ̀ ti relax at that moment. Nítorí ẹ̀ ó ní time obìnrin mi wà tó bá ti mọwọ́ ara yín tó ti fẹ́ súnmọ́ pé ó fẹ́ sọ fún òun fẹ́ rí ìdìbò tó oya ẹ̀ṣẹ̀ wá gbókó sí oya ẹ̀ṣẹ̀ wá gbé débẹ̀ tán but tó bá lọ release mẹ́ níbi ọwọ́ tó rá fi ń ṣeré yẹn ó ti lọ after some minutes ló kù. Obìnrin póríṣiríṣi. Bẹ́ẹ̀ni náà jiyàn. Àwọn obìnrin kan wà tó bá ẹsẹ̀ release wọ́n ẹsẹ̀ bẹ̀rẹ̀ ọkọ ni. Bẹ́ẹ̀ni. But at that point tó ń ṣe yẹn at that point ó máa get dry ní moment tó bá ti release tọ́ yẹn. Ọyọ ti kú ni. After the time ó máa get dry. I just wanna sleep please. I just wanna sleep. I don't know. I just wanna sleep. Ọba. Ọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́ yẹn ni mo bring ọ̀yẹ̀ yẹn mo ti wọlé fún Star Sino ni. Tí bá ti dà mo fẹ́ sùn ní sẹ́yìn mọ́ nǹkan tí mo bá yín sọ. Mi ò sọ pé mo máa ń dà ẹ́ ní àwò bọ̀ moment bá tó bá ti dà yẹn bá ti ká mi mọ́ ó ti dùn ìdòwò wàhálà tẹ̀yìn. Mo tún ṣe nǹkan tèmi sọ pé géèjì ni wọ́n kò òun àlàyé náà ti fẹ́ one time. Tó tẹ̀ ẹ́ òun lè mọ̀ ń já yín. Ẹ ti sọ one time ẹ nà ó. Ẹ máa rè láti ẹ̀rẹ́ tìjà àtijọ́ máa bẹ̀rẹ̀ ni. Ìyẹn wà òkè táìmì ní kí ni ìbóbìnrin ní òmò àmàjọba táìmì ara wa ni.
Mr. Damola. Mo ti rí 20,000 owó ẹkùn 30,000 owó àpé wọn kì í hàn sí owó lulẹ̀ ló. Owó yẹn máa tó. Mr. Damola, you are here. Hey, mute, sir. Lẹ́gbẹ̀ẹ́ dáadáa ní kò tí ì rọ́ọ̀dù. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ sà. Ọba mo kí yín o. Ẹ káàbọ̀ sà, ṣàlàáfíà rẹ wà. Àdúpẹ́ ṣàlàáfíà lẹ́yìn náà wá. Dáadáa ni o, kí ni ìbéèrè yín? Ẹ ṣé o. Àmì ò ní ìbéèrè, mo enjoy nǹkan tẹ́ ẹ̀ ń sọ ni and mo feel reality nǹkan tẹ́ ẹ̀ ń sọ especially àwọn sister tó ń sọ̀rọ̀ ẹ̀. Wọ́n ní ara yàtọ̀ sára. Kí ló wí? Sẹ́yìn náà ní nǹkan tẹ́ fẹ́ sọ sí ni. Àyẹ̀rọ̀ mo ń enjoy yìí ni tí bá ní nǹkan tó fẹ́ sọ màá request pé mo fẹ́ sọ̀rọ̀ màá dẹ̀ contribute sáà. Oko wọ̀dá ẹ̀ dín rí. Ìyá ọ̀fẹ́ tó wá ṣe sókè. Àwọn ọkùnrin tí ẹ̀kọ́ dédé máa ń wo obìnrin wo obìnrin báyìí ẹ̀dẹ̀ máa fẹ́ ọ̀dẹ̀ máa jákọ̀. So anything láàrin Mo ń gbọ́. àwọn ọkùnrin míì wà bí kọ́kọ́ rí picture. Okay, for example, let me use myself. Okay, Laura knows an example. Because there was a time in your comment video it's about to post it. All thing come or something like that, right? So more will be how would you about the thing say to the pack of more away to Basogo, yes, or Felang again. So why stop very bad? Ibi tó bá ti ń jó tó bá ti ń sọ̀dí sókè èèyàn lè fi release. But by cutting inside that day, no need to why because any onítọ̀hún yẹn kò jẹ́ pé bí anything together. So to me, èmi believe pé. Nǹkan tó normal ní sẹ́mọ̀ pé inspiration tó wà ní ìdí tó ń sọ sókè gangan ló fẹ́ lò èyí ṣe pé ẹ̀yìn irúfẹ́ mi sì ti bá fẹ́ rìn ní ìlú ìwà máa ọbẹ̀ tó máa gbé sẹ́sìn síwájú mi ni tí máa brush oko mi lẹ́sẹ̀kẹsẹ̀ máa bọ́ ìta tí bá fẹ́ lo staff bá fẹ́ lò. Ọba kò dẹ̀ sí nǹkan tẹ máa kò sí nǹkan kò ní moment tẹ máa rò. But to me èmi kò pé bí àwọn ìwà àwọn ẹlòmíì wà even with blue film tó wà wájú wọn ẹ kò máa emphasize lórí obìnrin kan tẹ ní nice time pẹ̀lú tẹ́ pé bóyá position or something like that tẹ máa fi. Nǹkan tó ń ṣe yẹn that is the reason tí bá fẹ́ lo fídíò ó gbọ́dọ̀ jẹ́ olùgbé ńlá ọ̀dọ́gì náà lọ́wọ́ ṣe tí wọ́n ṣe pa. wọ́n ṣẹ́kì nìkan ní blue film kì í gọ́ sí. I don't watch it. I fantasize with the memory. Ọba ní bóyá dédé lẹ wò àtìlẹ́yìn ni o òun gọ́ sí mi wà láì. I don't get abused with it. Tẹ bá wo gidi ẹ̀ dà. Ọba mi ò kí ń lò with the sense that at least mi ò kí mi like it so I mean I fantasize with memories. Nítorí anybody tí ọba fẹ́ dé. That's more easier for me. Ó make sense tó yẹ pé in case tó bá yẹ pé o tiẹ̀ síbẹ̀ tó yẹ pé mo tiẹ̀ fẹ́ play with myself tí bá tiẹ̀ rántí the way yẹn I can use it for myself for my satisfaction but níbi kí wọ́n máa wo fíìmù yẹn láti jẹ́ kí kò ń get to me. Kí ló fà á? Ẹ jẹ́ kí mi lọ wá fídíò fún yín. Ọba kò sí bẹ́ẹ̀ ṣe lè wá. Ọba kò ṣe gbogbo èèyàn sẹ́ẹ̀ mo fẹ́ ká admit pé kò ṣe ti gbọ́ mi ò bá yín jiyàn wọ́n jẹ́ ká kàn. Ọba there are some nasty things ó láwọn àrà kan tíyàn máa ti dá sẹ́yìn tó yẹ pé ò ní di blue film kó kàn rántí. Ọba ò ní di blue film. kó kàn skip orí ẹ̀. Ọba ò ní èèyàn níbi fíìmù mọ̀ ó máa kọ̀ wo gbé kiri yẹn sórí ara ẹ báyìí. àìsítàsínú àwọn quickie kìíní yẹn ló máa make sense jù. Quickie retape yẹn kó jẹ́ pé retape just man wọn ìyá tí ń fọwọ́ lẹ́ràn ṣùgbọ́n kọ yín wà ń bí báyìí tó bá dẹ̀ ti dójú ẹ̀ ẹ bá máa pa láìpẹ́ lọ sí camera down. Gbogbo camera down kìíní yẹn gan I don't like it I don't dey do am I don't like it. Mo miss Lighton lókè ọlọ́run wọ́n ń bá mi lọ́n comment section ẹ bá Lighton sówó wọn pé o. Ní ọba mi mo bẹ́ẹ̀ ọ̀nà mi ṣe bá sọ pé òkè wọ́n ṣe camera. So sínú ẹ̀ kì í ṣe camera down. I don't like it.
Mo wò bẹ́ẹ̀ mi nìkan ni mo like mi like for anything. Like kájọ wà kájọ jà ewu ni gbé fóònù síbẹ̀ that's why I know they mi ò like gbogbo Ìyẹn ló máa ń dùn. mi ò balẹ̀ to that point wọ́n pé kájọ ríra báyìí tó kájọ wà lẹ́gbẹ̀ẹ́ sí Ó máa ń dàbí ẹni pé èèyàn ń ṣe dídìrín. So ní glory kò kàn yí sí yín lórí ńgbà mi kẹ̀kọ́ pé gbogbo nulẹ̀ sun yín pé ẹ fẹ́ ní street sex. kára kan ara. Lórí fóònù. Ẹ̀sí àlejò padà sọ fọ́dọ̀. They like it. Ọba mo ní pé wọn ò gbọ́ mo ní gbé wọn lọ níbo wọn ò gbọ́. New glory mo ní pé ṣe kò ṣe yín rí bẹ́ẹ̀ ṣe wà yìí kí gbogbo sex pé inú ilé ó sun yín kẹ́kọ̀ọ́ sọ pé street sex ló ń wù yín bóyá ẹ̀yin àtọkọ yín bọ̀ láti ibì kan àbí ẹ̀yin àti fiancé bọ̀ láti ibì kan kẹ́kọ̀ọ́ sáré ní quick one like in the streets. A máa ń ṣe ìdàgbàdà pé a nínú mọ́tò. Ọba mọ́tò kọ́ nínú inú mọ́tò nínú. yàtọ̀ níbo inú mọ́tò yìí wò ta ló máa ń sọ ní mọ́tò. Òògùn tẹ̀ máa Níbo lẹ ti máa ń ṣe ìjà ìyá mi ẹ̀rọ lọ. èyí tó dùn jù láyé yìí kẹ́ máa ṣọ́ bóyá yàn ń bọ̀. Ọbẹ̀ jẹ́ kí mute ọbẹ̀ jẹ́ kí mute ọbẹ̀ jẹ́ kí kẹ́ máa ṣọ́ bóyá yàn ń bọ̀ ibẹ̀ dá o bọ̀. mo máa ti jẹ́ kíkọ́ mu wá. Jó ti yẹ instasino make just dey look say ṣe fèsì dey that kind moment. tó bá fẹ́ kóbìnrin àbọ́kùnrin tètè wọ̀ ẹ máa ti jẹ́ pé àwọn èèyàn máa kọjá wọ́n bọ̀ kí ni yẹn tètè máa fún ọba inú mọ́tò kọ́ máa bọ́lẹ̀ ni o máa dìbùtù mú tààrà dìbùtù mú tààrà ẹ̀kọ́ máa rẹ́rìn ni ẹ̀kọ́ máa rẹ́rìn ní tó bá ṣe tó máa fọ́ ni ẹ̀kọ́ máa rẹ́rìn àwọn memories nìyẹn. Mi lè create your memories bẹ́ẹ̀. Ní tata ẹ máa lọ sí ìta gbangba rẹ báwọn. Níṣọ́ máa wà mọ́tò wọnú. Ìwọ lọ èèyàn ń dán nǹkan o. Ọba yẹ kí n kàn fẹ́ ọkàn kí wàá mí ìlú sọ̀rọ̀ mọ́. Ṣé rí street mi àwọn ìpáwọn street máa ń pé bíi mẹ́fà nínú street ẹ̀yọ kan. Tó láwọn close group mo mọ̀ pé anybody ò lè rìn gbàbẹ̀ rárá. Tèmi àtọkọ̀ bá lọ ṣe fàájì, màá kọ́ bẹ̀rẹ̀ let's branch there now. Àwọn trips kan tún nìyẹn normal láyé àrùn àti tiẹ̀. Ibi tẹ́ mọ̀ pé anybody ò lè gbà ó kọ́ wà. Ìbátan bá kọjá ń bẹ̀ gan-an kan máa wo street yẹn àdè máa rẹ́rìn ó ti yé mi àti ẹ̀ kò ní yá wọn mọ́. Èyí tí mo lè ṣe tó bá yẹ pé bí à ń bọ̀ láti club tó yẹ pé nínú mọ́tò gbogbo kí wá bọ́lẹ̀ I can't do that shit. New glory you need to go kí ẹ pé did you just call it she? Ẹ máa ṣeré. I can't do that. You don't call it she please nítorí ẹ ti bà. No, I said I don't do that. Okay. Mo tó bá yẹ pé nínú òjò nínú compound nínú òjò. That lady tó bá gbé fídíò yìí. Kò sẹ́ni tó fẹ́ gbé ọba kò sẹ́ni tó fẹ́ gbé. No, lókè lójú window ọ̀nà bí màá gbé tó máa gbé close gidi. Mi ò gọ̀nà àmọ́ nǹkan tí mò ń ṣe náà kò possible. Kẹ́ mọ̀ pé àwọn èèyàn tó bá máa ní fantastic nìyẹn they no right spot kò sí kankan nothing dey sup. Gbogbo inú òjò yẹn bọ̀ tó bá yẹ pé nínú compound nínú òjò nínú compound àti compound o àti bankobi o àti inú òjò àwọn nǹkan last 5 years last 6 years ní gbogbo rubbish dem sọ yẹn ayé ò ṣe yẹn mọ́ gbogbo di bankobi mo di ẹlẹ yẹn nínú street èmi kọ́ àti pé mo fi bẹ́ẹ̀ like quickie mi fi bẹ́ẹ̀ like ẹ̀ mo like kí n create time kí n ṣe dáadáa. Sexual compatibility nínú ẹgbẹ́ ìfẹ́ ó má tàgẹ̀. Mo ti gbọ́ ọ̀sá sínú. Sexual compatibility ẹ bá meet èèyàn tó yẹ pé ó wà on the same level with you òun náà dẹ̀ lè explore kẹ́rì bíbára wa sùn gan exploring ó dàbí kí èèyàn fẹ́ sọ pé o fẹ́ travel all over the world àwọn náà explore. Ìtàsínú ẹ jẹ́ kí n gbé yín lọ ẹ jẹ́ káyé gbé yín lọ bìkan ẹ jẹ́ ń gbé yín lọ bìkan. People are just stuck with just one thing like jẹ́ ká kọ́ exploring náà ní sex you and your partner. Not with different multiple partners. Ẹ ti ń ṣàlàyé bí ẹ ti ta fún ẹ jẹ́ ń gbé yín lọ because there ilé wa tá à ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń ṣe staircase pẹ̀lú neighbor wa so neighbor wa yẹn màmá ni wọ́n really jáde wá yẹn ẹ ní believe pé I find joy in it like just staircase jẹ́ máa yọjú jẹ́ máa wí ọ́ fẹ́ gbọ́ bí àyàn fẹ́ ṣílẹ̀kùn àwọn wá wèrè yẹn kí wọ́n kọ́ máa wá wèrè gbẹ́gbẹ́ tó bá ṣe tán tó bá wọlé wà kọ́ máa rẹ́rìn. Ọkọ máa rẹ ṣọ léyìn fọ́ọ̀nì nìyẹn èmi ti ń go extra mile èmi ti sọnù fọ́ọ̀nì lèmi wá kiri
aside ẹ mọ̀ pé sex nínú ilé bàbàbà yẹn na rubbish ó máa tó stage kan ti di rubbish lọ ìyẹ́ mi máa ń láìkí pé ń gbà mí kọ́kọ́ àtìyàwó kẹ jáde kẹ lọ sọ́wọ́n hòtẹ́ẹ̀lì tó make brain kẹ lọ dó ayé pamọ́ bẹ́ẹ̀ ṣe understand. nínú ilé ẹni sùúrù sí kẹ kúrò nínú ilé kẹ lọ sí hòtẹ́ẹ̀lì still the same in. ẹ fi ní glory lẹ. Understand so now. èmi ò láìkí gbogbo àwọn nínú street láàrin àdúgbò yìí. òun náà ni everybody kò náà it's okay ẹyin nìyẹn so tẹ bá yìí meet match yín pẹ̀lú bẹ́ẹ̀ ṣe wà yẹn it's fine but tẹ bá lọ bá partner tó bá ní high sexual drive èyí wá wà bẹ́ẹ̀ ó máa wá. òyà ṣe wá bọ́ọ̀sì gbé yín èmi mo wá níwà wèrè yẹn kò tó wá sọkọ mi gan ló ń kọ̀ fún. aláwọn kan báyẹn gan tó máa jẹ́ kó wà special fún ọkọ ẹ̀ like tó fẹ́ jáde wo ló fẹ́ jáde tí ọmọ kan fẹ́ gbé dé tí oníwò pé wèrè tí mo gbé sílé gan ó ṣe jù yẹn lọ. èmi ẹkùn. kí lọkùnrin mi náà kàn wá ń ta lọkùnrin mi tí ọmọ ọkùnrin mi bá gbé níta tóbìnrin mi bá gbé á wò ó pé. àbí tọkọ mi bá fẹ́ ṣeré ìta ló kọ̀ wò pé kóun ṣeré àsọmọ bọ́ọ̀. kò bá ṣeré gidi kò ń ṣe eléyìí ń ṣọ ó máa bá ṣeré gidi ìyàwó ilé kan máa wà níbẹ̀ pé òun gbé kó má pa mí níta ti bímọ dey play. dey play my fan. ok new glory kẹ́yìn kọ́ ga tán nu mọ́tò ohun kan tẹ̀mí ṣe rí. kẹ́kọ̀ọ́ ga tán nu mọ́tò. bí à ń jáde bí a jáde lọ ó kọ́ òbí akásáré branch síbi kan bí abibẹ̀ ó quiet bákan ó lè sáré lápẹ̀tì ní mọ́tò ẹ̀. ẹ jẹ́ kí n bẹ̀yìn lẹ́bẹ̀ kan ẹ̀ẹ́dẹ̀ di búùtù múlẹ̀ kan ẹjọ́. ibo ni búùtù yẹn gangan máa wà ibo ló máa wà. bàbá tó tẹ̀lé ọ máa ṣí ní o ẹ jẹ́ kó ṣí o ẹ jẹ́ kó ṣí búùtù yẹn ní o orí. kórì yín wọnú búùtù. ìké tó bá ka yín mọ́ bẹ́ẹ̀ lè ní bóyá ẹ̀rọ wá táyà ni. ẹ má wọrí tí bá ti nọkọ máa try ẹ tí bá ti nọkọ ayé máa try ẹ má wọrí. Face of the palace. Mo bẹ bá sọ kí ọkọ mi ti ta. À ń lẹ̀ nínà nísìnyí mo ti lẹ́nà wọn lẹ́sìn nìkan dẹ́ pé tí bá pàdé búù ni àwọn nǹkan tí máa fẹ́ lọ. New glory nǹkan tí mo já yín lálẹ́ yìí nǹkan tí mo ra já yín lálẹ́ yìí mi sọ pé kẹ́ má save o ẹ gbọ́dọ̀ wà bí tó save o ẹ rí pé mo gbé yín débẹ̀ mo ló ní street kan tẹ̀ka kọ̀ mi bá gbà kọ̀ máa wojú ara owó ti yé wa. àlejò ti wá sókè. Yeah, I mean, exploring with your partner is not a bad thing. That's what I'm changing by you. Bad what? Mo fi ọkọ mi at the age of 21 years. Yeah, it's not a bad thing. Àjọ crazy láti lẹ̀ ní 21 ni mo ti marry tó gbogbo wa wèrè tí mo nílé ayé mi ilé ọkọ mo ti ní. Mo ṣe ti. Bá jẹ́ pé ní tó ń fẹ́ kò bad. Láìtọ̀ ti staircase yẹn náà máa mo ní láìtọ̀ owó mo ti miss láìtọ̀. New glory ti staircase yẹn náà máa ṣe èrè gan. Ẹ wá máa yọjú. Ẹ má wọ ẹ má try. Kò fi 3 bedroom lẹ̀ kó máa lọ staircase sẹ́ni pé ṣe ayé rí. Ẹni sọ ẹ kọ́kọ́ ẹ máa lọ rẹ́rìn ẹ máa lọ máa rẹ́rìn inú ilé tó bá wà successful ìgbẹ́jọ́ yìí láàfin sáyà. It's just exploring náà ni àwọn ẹlòmíràn kì í explore that's àwọn ẹlòmíràn. bí lórí tébù ọ́fíìsì nǹkan bí lórí ọ́fíìsì tébù nǹkan. ọ́fíìsì tébù ẹni tí mo fẹ́. ṣe irú èmi lẹ rò pé mo nílé ṣe yẹn ti bá lọ́pọ̀ tí mo ṣe. ẹ máa lọ wàá máa gbọ́ mú kọ̀ láìkì pùnà ẹ̀ ní tí client bá wọlé nsìn ọ̀hún ṣé àlejò ẹ máa gbọ́ mú kọ̀ láìkì pùnà ní ẹ̀ ní tí client bá wọlé nsìn kò ní mọ̀ pa àti fẹ́ẹ́ do àwọn apá lórí tébù yìí. ìgbádùn ọ̀tún ẹ káàbọ̀. ẹ ti mọ wọn scenario bẹ́ẹ̀. Ọlọ́run ṣe. báyìí partner yẹn kò sí nǹkan tó bá lóde. ìgbádùn ọ̀tún. kábíyèsí ẹ fi program yẹn lẹ fáwọn obìnrin nìyẹn o. ọba ti mú wò ṣe fẹ́ wọn ọba ilé dẹ́rọ̀ ilé ìdákẹ́ ọba. kí ni ọba ti ń rí ọba wa ń lùkì ọba wa ń fi sexy face ilé ọba wa ń ṣe báyìí ọba ń ṣe báyìí. Ẹ kálẹ́ ma, ẹ kálẹ́ ọba mi o. Face of the palace. Ẹ kálẹ́ ma. Ẹ kálẹ́ ma. Ọba is God. Ẹlòmíì máa wà á máa ó kọ̀ ọmọ. Ṣọ́ba ló ṣe. Ọba ẹgbẹ́ àti gbé intro àbáyé ọba. Ọya ẹ sọ the most craziest thing tó ti ṣe láyé. Ọlọ́run nìkan àwọn ọmọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀.
Ọba báyìí la máa yẹ bẹ̀rẹ̀. Ọba báyìí máa ń bẹ̀rẹ̀ lélẹ̀. We listen, we don't judge ni ọba. We listen, we don't we judge. don't judge you. We listen, we don't judge. Please don't judge me o. Ọba yẹ ká bẹ̀rẹ̀ látòrí yín sá. We listen, we don't judge. Ṣé nǹkan crazy tí mo ti ṣe rí láyé? Bẹ́ẹ̀ni, we listen, we don't judge. Ọgbà máa kọ́ sọ́pọ̀ lẹ́ẹ̀kan. Ọba ẹni sùn gbà máa kọ́ sọ́pọ̀ lẹ́ẹ̀kan. Hello, Joe. We listen. Hello, woman. New glory. Ọba ọmọ géèmù yẹn ṣe. Ìdílé jẹ́ bí ìdílé jù. Nǹkan tí mo tó crazy tí mo ti ṣe rí láyé ni pé mo tó màlúù láìpẹ́. Oh. Yeah. I don't even want to say it. Our people, they listen and judge me. Èmi ò tẹ pé kí àtẹ má judge èmi lèmi sọ mo comment sọ ṣá aká mi máa mọ̀ pé ṣọmọ ti ya wèrè ni. Ìyàwó lélẹ̀ mi kí ló fẹ́ judge mi fún mo satisfy ọkọ mi ni. Ẹ mọ̀ pa ẹ̀. I swear, they judge you. Wọ́n judge níbo. Orí kí ló wà náà. But ní glory ṣe mọ̀ wúlò kíní tó wà lẹ́gbẹ̀ẹ́ mọ́tò yẹn ilẹ̀kùn ẹgbẹ́ mọ́tò yẹn ibi tó máa ń gbá àwọn drink sí yẹn ṣe mọ̀ wúlò ẹ̀ tó bá dojú ná. I like the hair. It's cute. I like the hair. Thank you, ma. Ní glory ti sọ̀rọ̀. Ibẹ̀ mo yes na mo mọ̀ wúlò bíbẹ̀ máa ń ṣeré inú mọ́tò dáadáa. Kí ni wúlò ẹ̀? Eré ọwọ́ dé rí. Kí ni wúlò ẹ̀? Ìyẹn máa ń gẹ̀ẹ́sẹ̀ síbẹ̀ ni. Máa ń gẹ̀ẹ́sẹ̀ síbẹ̀. Ó ṣe bẹ́ẹ̀ni. Mo máa bad gan. Ó ṣe bẹ́ẹ̀ni. Mo bad gan. Ọlọ́run. Bọ̀pọ̀lẹ́ tó bá ní. Ibi tó máa ń gbé drink sí yẹn níbi ilẹ̀kùn kò ń ṣe tòkè yẹn òfìfàlẹ̀ yẹn tó máa ń tíyàn lè gbé drink àbí pọ̀ sí yẹn. Mo máa sọ pé ṣọ́mọ̀ wúlò nínú mọ́tò tó bá wà lójú náà. Ọmọ jayé jẹ hi ọmọ jayé. Ṣé ẹ lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín ni ká kó lórí ẹ̀ ká lọ síbi míì? Ọmọ yẹ ká kó lórí ẹ̀ sà. Ọbẹ̀ èmi ti confess ìjìnà náà kẹ́ tó máa béèrè what test most tí mo sọ kò àwọn obìnrin tó wà lókè yìí ó jọ wọ́n lójú most tèmi ti sọ. Ọmọ jayé ṣe wà o. Ọba ẹ jẹ́ ká béèrè question ìbéèrè question mi. Èmi náà jẹ́wọ́ náà. Kí ni tọ̀dọ̀ yín? New glory kí lẹ́dọ̀ kó ṣẹlẹ̀? Mo sọ pé mo ní mo bad gan tí partner mi tó bá jẹ́ tó ní understanding. Sọ wá ní mo ṣe mo mọ̀ wúlò tó máa ń gbé drink sí nínú mọ́tò so mo wá gbé wọn débẹ̀ mo wá já wọn tán. Tó bá dé wọn débẹ̀ ni wọ́n máa ń jẹ ẹsẹ̀ síbẹ̀ ni. Ta ló wọlé tó ń pariwo yìí? Ọba so. Ṣé ń gbọ́ ọba mi tó bá di ọwọ́ déré a máa ń jẹ ẹsẹ̀ síbi bẹ̀rẹ̀ ni. Tó tọ́ drink lọ ṣe fún bẹ́sẹ̀ la máa ń síbẹ̀. Ọ̀yá sínú sọ̀rọ̀ lọ́wọ́ ẹgbẹ́. Ọba náà ó kàn sọ pé ibi driver seat yẹn ni ọmọ pé èèyàn kan ló jẹ kó ń jókòó bẹ̀ tí yóò méjì bá jókòó bẹ̀. Yéé olúpẹpẹ. Ó wá drive. Oh my God. Àbí kò di kíní Andy. That's what's up. Gọ́tà kọ́ lórí wa. Mr. Sino, you nailing it. You nailing it. Ọ̀run ìṣẹ̀lẹ̀ ayé tí mo ṣe láìpẹ́. Ọkọ̀ tó yẹ tẹ̀lé pé wọ́n ló kọ́ driver wà. Wọ́n driver tó wà tó tún driver. Ó ń yé mi mọ̀. Sínú ẹ ti ṣe kinní kan rí. Sínú. Ewu làbọ̀ sínú ẹ sọ ẹ pẹ̀lú mi náà. Sínú. Yes. Ẹ ti ṣe kinní yẹn rí pé bí ẹ ń drive lọ bí partner yẹn ń drive lọ ẹ kò sáré fún ní ẹ kò sáré mọ̀ pé after break yẹn pé break náà tó máa ń wà lábẹ́ ọkùnrin gbà mí náà ẹ understand ẹ wá ní kó yọ síta ẹ kò sáré fún ní kò sáré leak orí ẹ
ẹ sáré líìkì kí abẹ́ ẹ ń gbé lọ tó fi débi tó fi dé destination gan ẹ ń gbé lọ. ẹ má máa wò pé káwọn èèyàn máa rí nǹkan tẹ́ ẹ ṣe nù bẹ́ẹ̀. New Glory ẹ̀ tí ì gbé tán kẹ́ wá débi traffic light àwọ̀ ó máa yẹ mo bá yẹ ọ̀nà light traffic light káwá fọwọ́ mú orí yín mọ́lẹ̀ báyìí àwa ṣe báyìí don't come out. wọ́n sọ pé kí n dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé o. During driving they play. Who say that they play? What kind of car do you have? Oh, they do that here, okay? Okay, ni Antino, ṣé ni o ní park lẹ́ ń sọ ni? Antino kò lè sọ ẹ dárúkọ mi sí. No, ti Statino mo ń sọ, style Statino ni mo ń sọ, style Statino mo ń sọ. Wọ́n pé wọ́n sọ ìgbà tí mo ṣe live lẹ́nu, táwa ní live lẹ́nu. Oh, ti Statino. Style ti yín tẹ̀ ń sọ ìgbó ni má, láti jìnlẹ̀ má sọ̀rọ̀. Ti yín ni, style ti yín ni mo ń sọ. Ṣé nìyẹn máa park àbí kò ní park? Ṣé ti ní Glory tàbí tí mo sọ fún mi? Ti yín. Èyí tí mi sọ yìí wọ́n máa drive lọ ni o. Èyí tí New Glory ń sọ yẹn tí yóò bá débi traffic àbí traffic light ọmọ head ẹ̀ down don't move. Àbí kí mọ́tò kọjú sí. Títẹ̀ ká ní mọ́tò yẹn so it's not a big deal. Hello ọba ẹ kalẹ̀. Ẹ káàbọ̀ sá. Sorry ọba mo fẹ́ bèrè nǹkan kan lọ́wọ́ yín sàn. Okay. Ẹ sọ̀rọ̀ nípa sopi. Azumi pé kí ni ìyàtọ̀ láàrin pé ọkùnrin tí ó ń lo iṣẹ́ tán ní pé kó dà rẹ̀ for maybe 3 to 7 days. Tán ní pé kó má so mọ́bìnrin bóyá kó tó dẹ̀ wà in mood tó wá sopi. Ṣé ìyàtọ̀ wà láàrin tó sopi àtẹni tó bá Àlíàdà. Ìyàtọ̀ wà. Ok, kí ni ìyàtọ̀ síbẹ̀ sàn? Ẹni tó sopi fáwọn jáde. Ok. Ẹni tó gbóbìnrin lára àwọn ìpàdé tó wà lára obìnrin lára àwọn àmì tó wà lára obìnrin lára àwọn spiritual tó wà lára obìnrin máa wò ó máa ní effect nínú ayé ọkùnrin. Bọ̀ mo rò pé nǹkan tí ọkùnrin release jáde sí tó fi ṣe sopi yẹn náà ni àwọn iṣẹ́ tí ó lò sára tó ní àwọn ìṣọ́ra tó lò sára tó fẹ́ iṣẹ́ lára ẹ̀ náà. Kì í ṣe tí wọ́n ti spam. Wọ́n fi sọ pé kí ọkùnrin kó má dé èèyàn lórí spiritual area ni. Connection. Okay, let's assume pé káwọn ní pé kò bóbìnrin lájọṣepọ̀ maybe bóyá pé ó ti dúró for like maybe 21 or 14 days tó wá di pé bóyá 10th date after ó wá rí pé òun release nígbà tó ń sùn. Kò ní ìtumọ̀. Bọ̀ tó bá jẹ́ wípé ojú oorun ló ti mi release yẹn àwọn ayé tí bá sẹ́yìn jẹ́ ìmọ̀. Okay. Because ṣe mọ̀ pé àwọn ọkùnrin kan wà tó yẹ pé sex addict ni wọ́n tó yẹ pé maybe bóyá pé tán bá dúró for like maybe wọ́n lè dúró for like 2-3 days wọ́n gbọ́dọ̀ ní sex. Irú ọkùnrin bẹ́ẹ̀ tán bá ní pé kó dúró for like 14 days it won't be easier for such a man. Àwọn báyìí kì í question lórí ọ̀rọ̀ tí wọ́n béèrè yẹn. Tó bá lọ jẹ́ pé ọkùnrin yẹn tí ò mára dúró yẹn then kò mọ sopi ṣe ẹ ti understand then kò gbọ́dọ̀ ní sex so kí ló fẹ́ ṣe. Àwọn ló máa ń rape náà. Oh, because wọ́n fọ̀sẹ̀ ṣe àwẹ̀ yẹn ni because àbí àmín. Àwọn ló máa ń rape. Ilé tó hàn fún ẹ̀sẹ̀ gan tó bá tó tàbí kó dóbìnrin tó bá ti rẹ́ni dó anything ló lè dó. Bẹ́ẹ̀ni àwọn obìnrin wọ́n tó bá dókú ní bóyá time yẹn wọ́n lè ṣe anything. Self-control yẹn lómi ò ní self. Okay, thank you so much. Tó bá tún ayé wá kí láìtàn kò ní dáhùn sọ̀rọ̀ mi mọ́ tó bá fẹ́ mú mi báyìí kò ní dá sí. Àfáà ló ti sórí ẹ̀rọ àfáà yọra ẹ̀ ó bá ti sínú ẹ̀rọ kan. Eléyìí tó sọ̀rọ̀ àdìdẹ́rù pọkàn tó pẹ́ra ní fẹsẹ̀ ti padà tó sọ̀rọ̀ yìí ká jáde nígbà pé kí ni ìwúlò ẹ̀ lókè. Ọba mi mo sọ̀rọ̀. Kí ló ń sọ? Ọba mi mo sọ̀rọ̀ sá. Christiana wọ́n ti sọ.
Christian Dior. Mo ti jáde àwọn tẹ́tẹ́. Ọba so mo bèrè question kí ló dé tó yẹ pé ó dà pé ẹ ti sọ́nà ẹni culture àti religion most of àwọn ará Nàìjíríà tí bá rẹ́ lòmí wọ́n mọ kódó ọba but wọn ò ní sọ fún yín wọn ò ní fẹnu sọ but ẹ bá mú wọn wọlé ẹ ṣẹ̀ṣẹ̀ máa mọ̀ pé ṣé wọ́n mọ iṣẹ́ kíní báyìí but tí kò bá ti wọ ọmọ Nàìjíríà mi pé ọmọ níyẹn kí ni kíní kan but tó bá mú wọlé. Kọ́ṣọ̀ ló sọ wọ́n di dìbò. Tó bá mú ọmọ ọkàn wọlé wọ́n máa mú wọlé to the point that ọkùnrin yẹn gan tó bá máa yá gan ló máa sá lọ. Wọ́n ti fi kíní yẹn wọ́n ti fi sọ pé most of àwọn ọmọ Nàìjíríà wọn really good kíní kan àwọn tó tẹ̀ wá mí báyìí máa ń sọ dáadáa. Wọ́n máa sọ dáadáa and the reason is because most of àwọn àtàjẹ́ Nàìjíríà wọn kì í sọ. In fact mo wà lára àwọn obìnrin tó yẹ pé máa ń sọ̀rọ̀ sex dáadáa ní public báyìí a lot of women don't say it. Wọ́n máa ń shy of. Ọba Àgbáyé is now in League 3. Ọba wọn lè ti dé League 3. Kí ló jẹ́ League 3? Òun lélẹ̀ ó jáde lókè mi báyìí sọ̀sọ̀. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Yeah, I saw it. I don't know. So mo wà lára àwọn obìnrin ìgbà tí blog gbé mi báyìí gossip mi gbé mi lọ́dún yẹn náà nítorí ọ̀rọ̀ sex là ń sọ ni. But ẹ bá dẹ̀ mú obìnrin mi wọlé àwọn obìnrin mi wà tó yẹ pé wọ́n yìí ní good wọ́n yìí ní wọ́n mọ kí n ṣe dáadáa but because of our Nigeria wọ́n feel pé we shouldn't be able to talk about it online. Irú báyé sọ ẹlòmíì ti fojú wà pa àwọn ọmọ burúkú làwọn ọmọ yìí bó ṣe sọ ọ̀rọ̀ kan. Ṣẹ́rí ayé àtijọ́ nìyẹn tó ní sí tó ní tún sí. Nǹkan tó bá wọn lẹ́nu ló lè fẹ́ mi. Àti pé àwọn ọmọ tó jẹ́ 1,000 wọ́n máa ń sọ pẹ̀lú ojú ọ̀rọ̀. Oh God. Ọ̀rọ̀ ayé wọ́n lọ jọ jẹun. Ẹnìkan tó lè jọ́ọ̀jù mi lẹ́nu tó bá dókòrí tó tẹ̀lé bòrò. Exactly. Because àwọn èèyàn máa ń sọ yẹn doesn't mean ní pé wọ́n corrupted. Àwọn èèyàn máa ń fi òpin ayé sọ yẹn wọ́n believe pé wọ́n pẹ́ kọ́ tó fi kí lẹ́yìn ráyè nǹkan tó ń fi fún. Èmi rò pé bẹ́ẹ̀ torí culture wa. She understand? Oh no. Maybe because of our culture. But Sino, why tó fi repent gbàgbà? Because wo good ní Instagram nípa ẹ̀. Ọba mi ò repent ìgbàlọ ìgbàbọ̀ ẹ mọ̀ pé máa ń sọ̀rọ̀ nípa sex dáadáa but ọjọ́ òní mo ìwà ní live ọjọ́ on Monday. No, ibi tẹ́ ń gbé mi dé ń gbà yẹn ẹ̀dẹ́bẹ̀ mọ́ ẹ̀yin lẹ jẹ́ pé mọ̀ wípé láàárín òòdì. Ọba tí ó bá láì òdì irritating. It's not ọba. Àwọn ọba tí mi ò lè ṣe pọ̀ láyé báwo ló ṣe máa láì òòdì. Ẹ má bínú Sino ṣé obìnrin ló máa láì òdì ọkùnrin ni àbọ́kùnrin ló máa láti obìnrin I don't know I don't understand. Ìjọba báyìí méjèèjì ni ìbáyìí pé Ọlọ́run tẹ mo náà respond yẹn ẹni tó bá go gàgà náà ẹ̀yin méjèèjì. Ẹni tó bá go gàgà náà ẹ̀yin méjèèjì ni yóò gbé go. Àwọn ẹlòmíràn àwọn ọkùnrin mi tẹ pé wọn mọ bó ṣe ń fọ ìwòdì máa gbẹnu sí ẹ tó bá púpù tó wọn mọ bó yẹn ń kí. Yóò yà yín náà ẹgbẹ́ àwọn nǹkan tẹ sọ́ọ̀sì ṣé ẹni tí ò kí ń fọ ìwòdì náà máa expect kọ́ gbẹnu sí ẹni tó ń fọ ìwòdì náà ò lè expect kọ́ gbẹnu sí. Obìnrin mi. Kò wá tábà sọ pé èèyàn la ìwòdì òní ẹ̀ ó wà calling ni tí ò bá wà calling kò ní ṣẹlẹ̀. Ṣé ọmọ obìnrin mi wọn mọ kó di nìsín obìnrin mi ò mọ kó ara kò mọ kó láìpẹ́ tó fi lẹ́nu rárá. So bó ṣe dínú nìyẹn. Èwo tẹ̀ ní kó máa mọ́kó kẹ́kọ̀ọ́ máa wẹ̀ nù ẹ̀gbọ́n ṣé o kó mímu nìyẹn. Ọba òkè ń ṣe òbí. Ọba yìí máa yọ mí dànù sí kọ́mẹ́sẹ̀tọ̀ lálẹ́. Èmi ò mọ̀ ṣe o. Ẹ dá lè jò ló. Area of concentration obìnrin mi dẹ̀ ni. T venture ẹ káàbọ̀. Bó ṣe rí nìyẹn. Area of concentration obìnrin. T venture. Ẹ hàn mí ìdúkọ tó pẹ́ jù. Ẹ káàbọ̀ sá. Àwọn náà wájú kò sí palace ní ọba ọba ní ẹfẹ̀yìntì. Àwọn làlá. Dasinu obìnrin máa sọ pé òun la oko ẹnu ò dẹ̀ ní débi ẹ̀pọ̀n ṣókó lílá nìyẹn. My darling. Ó dẹ̀ lálẹ́ ìdókòkò jẹ́ Aizen ó jẹ́ ẹ̀dẹ̀. Ṣókó lílá nìyẹn. O rọ ẹ̀pọ̀n sẹ́nu ó sọ pé ó la oko.
Challenge. You know? Challenge. Challenge. Challenge gbé mi débẹ̀ lálẹ́. Mi sọ̀rọ̀ bàbá. Ẹ gbé mi débẹ̀ lálẹ́. Bọ̀ fẹ́ sọ̀rọ̀ ìpalẹ̀ mọ̀kan tí mo sọ àbí. Kò yé mi torí mi ò mọ̀ ṣe. Kò lè yé yín, irú yín gan lẹ máa ń ládì. Kò lè yé yín. So kò lè yé yín. Ṣé ẹ mọ̀ pé ẹ̀pọ̀n gbọ́dọ̀ wọ ẹnu tí wọ́n máa ń lá oko. Ọba ẹ má bínú ẹjọ́ ẹ pàmìtì mi ọba ẹ má bínú ẹjọ́. Ṣé mo lè dárúkọ àwọn èèyàn kan tí pé kò ní ìdí kan sọ ọmọ tí bá fojú wò ọba ìmú mọ owó iṣẹ́ tó lè ṣe tó bá gbé wọn dé ní ọkọ̀ lè má wà. Ẹ sọ tèmi àǹtí sínú ẹ sọ tèmi. Ọba ẹ má ṣe ń pọ̀ bá kọ́ba má ṣe pè fún mi. Face of the palace ṣe rí ìlà tó wà níbi ẹ̀pọ̀n lọ síbi ìdí ẹ̀ iṣẹ́ burúkú ló wà fún ìlà yẹn. Ẹ kọ́ mi. Ẹ̀yin ni tíṣà mi lálẹ́. Stay ni. Ma ẹ jẹ́ ká pọ́ọ̀sì jàre ọ̀dẹ̀ wá ṣe bíi pé wípa wà láwọn bàjẹ́ jù. No for real no ẹ mọ̀ pé ìyàwó lílẹ̀ yìí. Face of the palace yìí àwọn ẹ̀ṣẹ̀ ń bọ̀ ni. Face of the palace ẹ̀ ń dìbò because oríṣiríṣi oko ló ń wá sí ìwé yín. Ẹ ṣe máa lá oko tẹ̀yìn gbé ẹ̀kọ́ sẹ́nu. Ẹ má dá wọn lóhùn. At this point, kí ló wá sọ kọkùnrin. Láì tọ́jọ́ pé ìlà ẹ̀pọ̀n kí ló dé tí wọ́n bá yìí wà sálẹ̀ lémi náà. Ọkùnrin ẹ̀yàn ọkùnrin láìkì nǹkan máa ṣe báyìí everywhere. Ọkùnrin láìkì nǹkan máa ṣe sọ ọmọkùnrin I'm not gonna say hall. Ọkùnrin so tí wọ́n bá wá fún ní òun ṣe everyday thing tó máa ń fún yẹn just something different ó yìí máa. Èmi ò sọ pé ẹ̀pọ̀n tó ń pòkúta o. Òkè máa save sí memory ẹ̀ right. Ẹ̀pọ̀n tó ń pòkúta kọ́ mò ń sọ. Just do something tó jẹ́ pé ó máa wà very fascinating. That's what I'm saying. Sister Tino, how do you want to keep a man when you don't have a side? Ṣé bí àwọn ọkùnrin náà máa ń fọ obìnrin lọ́wọ́ memories kan? Tẹ́ gbé kọ́ máa stock sí brain ẹ̀. How do you want to keep a man? Ilẹ̀ ẹ̀pọ̀n tó wà lẹ́pọ̀n yẹn ẹ̀yìn òmò ẹ̀yìn owó bá. Ilẹ̀ ẹ̀pọ̀n ilẹ̀ ẹ̀pọ̀n. Bó ṣe mọ̀ pé kò àǹtí sínú ṣe mọ̀ pé kò ń ṣe gbogbo ọkùnrin. Yes new account ló ní láti Ọláolúwa. Ẹ follow new account ọkùnrin ló láìpẹ́ kó máa la nǹkan tá à ń sọ yìí. Ẹ̀yẹn kù sọ́wọ́ ọkùnrin tí ò bá láìkẹ̀ jàre. Kí lẹ̀ ń sọ Face of the Palace. No ìlà tẹ̀ ń sọ yẹn kò yẹ. Ìlà kí ni. Face of the Palace wọ́n dìbọ̀ kú kọ́sẹ̀ kọ́kọ́ mute náà kọ́ mute ní kọ́ wà yẹn náà. Tẹ́bà ti sọ máa já yín bọ́ máa wọ́n yín mọ́lẹ̀ ǹsìn máa wọ́n yín mọ́lẹ̀. Sister Sino ìlà tó wá láti di ẹ̀kú. Sọ́tà àtẹnusọ yẹn àwa ni àwọn ìṣọmọ gidi àbí. Ẹ mọ̀ pé yín dàgbà jù mí lọ. Na so àwọn tó ṣe fọ́nẹ́sì pàṣẹ àwọn tó ń lì sí gọmọ pé àwọn Face of the Palace yìí ògbóǹtarìgì ni wọ́n. Ògbóǹtarìgì. Sister Sino ilẹ̀ ẹ̀pọ̀n yẹn. Àwọn alájẹkẹ ló bímọ pé òun ní lálẹ́ pọ̀n lálẹ́ yìí. Ọba ó jẹ́ kẹgbẹ́ olówó àwọn bíbí àwọn alájẹkọ bò lálẹ́. Àwọn alájẹkọ mọ̀ pọ̀ ní lálẹ́ pọ̀n. Tí obìnrin bá tẹnu sí orí oko tó gbẹnu kò lórí oko yẹn kó wá mú àwọn yẹn lọ síbi ìlà ẹ̀pọ̀n yẹn kó gbé lọ ṣàrà tó bá gbé lọ sílẹ̀ Àǹtí Sino ẹ má bínú bó ló máa fèsì ìlà yẹn lọ ẹjọ́ má bínú bó ló máa fèsì ìlà yẹn lọ. Ẹjọ́ mo fẹ́ béèrè question kan as a student no for real ẹ mọ̀ pé ilẹ̀ wà ní big screen ṣe rí chairlead mo máa back yín up ṣe ń gbé mi fẹ́ béèrè question ṣé mo lè béèrè mà. ilẹ̀ ń back mi fún wọn ní kálukú wà lórí ọwọ́ ẹ̀. question mo fẹ́ béèrè ni pé how do you satisfy a man tí yóò bá fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe mọ̀ pé ọkùnrin mi ṣe rí gbogbo nǹkan tá à ń sọ látàrẹ ẹ mọ̀ pé I'm just trying to be a novice here but mo kò fẹ́ kẹ́ gbé mi débẹ̀ normal as ẹni tó ẹ̀ṣẹ̀ ń bọ̀ lẹ́yìn yẹn pé mi ẹ̀ṣẹ̀ ń bọ̀ lẹ́yìn yẹn ni. Ẹ sáré sọ ọ̀kadà yín lóhùn kí lẹ̀ sọ gbọ̀ngàn. báwo lèèyàn ṣe máa hit point ọkùnrin at that stage tí kò ṣe pé bóyá tí yóò máa fi gé ọkùnrin yẹn máa fi kú pátápátá sórí bẹ́ẹ̀dì. Sister Sino gbé yín lọ náà kí wàá gbé yín tán. Yes mama. You cannot satisfy anybody. Satisfy yourself where you are doing it. Hello. Oh my God. Oh.
I'm not ready to satisfy anybody. I am ready to satisfy me. Along the line, yẹn lẹ máa rí pé ẹni yẹn náà ti Along sọnù. the line, tó bá wá fall in sí láti satisfy ara ẹ̀, okay? But èmi kọ́kọ́ fẹ́ gbéra tèmi dé. You have to be satisfied. Sex is satisfaction. Sex is satisfaction. Èyí ò gbọ́dọ̀ máa lè sex, kó máa enjoy. Ọlọ́run tó dá mọ̀ kan tó dá, a gbọ́dọ̀ gbádùn ẹ̀ lọ. You gotta, kò ṣe pé o máa ní sex, then o máa dùn ẹ̀ dá, o máa feel uncomfortable. No, that is not it. O gbọ́dọ̀ dùn mú ẹ. I don't understand. Where you get me? O gbọ́dọ̀ dùn mú. As in, o gbọ́dọ̀ dùn mú to the point like you will feel good. If you want to feel good with me, so what am I not doing it for? How much am I feel me or feel satisfied for? I don't understand. In a way, you will enjoy yourself. Why am I drinking water? Because I'm thirsty. Am I drinking water because everybody is drinking water? No. I'm drinking water because I'm thirsty. Period. Nǹkan tẹ́ ọ máa ṣe tẹ́yìn ojú yín white yín tó yẹ pé white nìkan ló máa hàn. I mean, tẹ́yìn ojú white yín nìkan ló máa ta. Everybody are just taking it as if you're being your con shame because I want to say no. I'm not saying because I want to say I say because ẹ̀yin fẹ́ ṣe ó dẹ̀ dùn mọ́ yín nínú láti ṣe. Ìgbà tí mo try láti gbé new glory dé nìyẹn ìgbà tó sọ pé I can't do that shit it's not shit. Happiness kan wà nínú nǹkan tèmi sọ fẹ́yìn yẹn ó ní nǹkan tí máa ń rí bẹ́ẹ̀ sẹ́. Challenge the thing again is the sexual compatibility láàrin ẹ̀yin. Swears. Tó bá ti match up every other thing is máa ṣe é bọ̀. But àwọn náà ẹni tẹ́jọ wà pẹ̀lú àtẹ̀yìn ẹ gbọ́dọ̀ wà on the same thing. So first of the palace mi ìnẹ̀ lóòótọ́ pé àwọn ọmọ pé ìlà wà lẹ́kọ̀ọ́. Mo ń béèrè lọ́wọ́ yín náà ṣé mí ìnẹ̀ ni. No mi ò mí ìnẹ̀. Mi kọ́ mo sọ wípé ìlà ní mi kọ́ mo sọ bẹ́ẹ̀ but mo kọ́ ní ibi tá tẹ máa gẹsẹ̀ sókè tí ìlà abẹ báyìí pàkàtà ni. Yes no so the thing is just that ẹ ṣe in a way that ẹ pé ẹ ń ṣe láti satisfy right ní pé ẹ ń ṣe because everybody ń ṣe nǹkan tẹ̀mí kọ́ rí nínú ẹ̀yẹ ṣé torí everybody wọ́n ti school wọ́n ti fẹ́ pọ̀ gbá ẹ̀ tí ẹ apply the same thing náà sí nǹkan tá à ń sọ yìí náà ṣé because of pé okay àwọn èèyàn ń bímọ lẹ́nu mi ṣe ń jókòó ní no I'm doing it because I want àti sínú joy yes ma'am. ọkùnrin tó yẹ pé ẹ ká tó wò ní this aspect ọkùnrin tó yẹ pé kò kí ń àlàó obìnrin nípa àmì láìpẹ́ obìnrin máa sọ fún normal àmì fáwọn ọkùnrin mi wà bẹ́ẹ̀ tí wọn bá rí ọkùnrin yẹn pàdé tẹ́ pé òkè o láì kí n ṣerú nǹkan báyìí tẹ́ pé ọkùnrin yẹn dẹ̀ wá satisfy ara ẹ̀ kẹ́ ń gbọ́ ọkùnrin yẹn dẹ̀ wá satisfy ara ẹ̀ ṣé kò yẹ kí yàn parí ọkùnrin yẹn kí yàn lọ rí. lẹ́dàánù ọba ti sọ ní ìmọ̀ àwọn nǹkan tẹ̀ kí yàn lọ yẹgi fún ẹ take it to kini ni why would somebody be selfish with you why you having it èyí méjèèjì gbọ́dọ̀ jọ enjoy it tọ́ba náà láì dáná wà compatible nìyẹn èyí dẹ̀ láì àbí challenge ṣé mo get nǹkan tí mo sọ yes now compatible nìyẹn yes now obìnrin mi wà láì sí ọkùnrin kó máa tọ́jú òun. Exactly. Irú ọkùnrin bẹ́ẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ yẹn máa fit ọkùnrin tí kò láìkì kó máa láwọn iṣẹ́ pàmò méjì tí wà compatible nìyẹn. Ó yà sàfihàn ẹjẹ́ fífi wá bọ́ sí ilé yìí. Ilé àpọ̀sọ ọkùnrin tẹ̀ mọ́ pé kò láìkì ó ti máa sọ fún irú ọba ń sìn ọba ti máa ń sọ pé àwọn ò láìkì káwọn máa lá ìgbòdè rẹ̀. Obìnrin yẹn you don't know maybe because I'm dey do am. Ó lọ́nà so find someone you think ó máa lè satisfy yín náà. Instead of saying my own mo pé bó ṣe mọ̀ pé ọkùnrin mi ní ìdèyàn tó máa mẹ́ǹdì wọn ní ṣá síta sínú ṣe mọ̀ pé ọkùnrin mi ọ̀hún tí mi tó obìnrin tó mẹ́ǹdì wọn to their satisfaction ni omi ni n ò láìkí nǹkan mú láìkí nǹkan. You people need to mend yourself nǹkan ẹ̀kọ́ tó wà ń bẹ́ẹ̀ nìyẹn. Yes now. Èmi ò pé ọkùnrin mi máa ń tijú. Okay ẹ kì í sọ nǹkan fún yín ọkọ mi àti ilẹ̀ láti kékeré ẹ pé kó tó mìtì mo lóun òun ò believe pé òun lè padà fọwọ́ sóbò láyé òun. Bọ́ bá ṣe kórìíra àwọn aspect òbò jíjẹ yẹn lòun náà ṣe máa sọ pé ọwọ́ tóun fi ń ṣiṣẹ́ ajé
Ọlọ́run, God bless you. All the things ìgbà tó dójú ná. ẹ jọ mo ń gbàdúrà fálẹ́ àánú mi. God bless you. Ọ̀túnba of the palace, God bless you. Thank you very much for the gift. Nǹkan tó tún ìdíyẹn pọ̀. God bless you, sir. 32 cap. Nísinsìnyí. Yes, 32 cap náà send o easy. Àwa dẹ̀ ń sọ̀rọ̀ okó àtòbò. Everything lè ṣe bí nǹkan tó mú kinní wá nìyẹn. God bless you, sir. Nǹkan tó mú wá nìyẹn náà. So obìnrin sọ pé òun like nǹkan ọkùnrin sọ pé òun like nǹkan yẹn èmi ò kí ń believe ẹ. Nǹkan tèmi ti wá irú ẹ̀ challenge ẹlòmíì ti wá wà. Inú ọ̀pọ̀ máa ń ṣá ẹ̀. Ó lè jẹ́ pé religion ẹ̀jẹ̀ ká tún wọ religion aspect or ó ti yẹ yíyí oní ẹlòmíì. Ṣé bá dẹ̀ rí àwọn ẹlòmíì area of speciality wọn nìyẹn wọ́n good to the point that nǹkan táwọn like nìyẹn. So èyí bí dìbò pé tí ẹ bá wéyàn tó bá wà compatible. Ó máa pè é ní gan lẹ́pẹ́ tẹ́yìn méjì bá fẹ́. Bẹ́ẹ̀ni o mọ wáyé mo máa ń enjoy kí èmi àti partner wa ká máa introduce àwa sí new things. Mo hate kọkùnrin ti mọ̀ nǹkan ṣe gan-an tẹ́lẹ̀ kó tó máa ṣe fún mi. Ó máa wà lórí mi kó ti ṣe fún èèyàn tó pọ̀ bọ̀. Jẹ́ ká jọ blend ara wa. There are some certain things tó yẹ pé òun ló gbé mi débẹ̀. Èmi náà mo gbé débẹ̀. Irú yẹn báyìí ó máa ń dùn. E dey mash. Ọ̀sẹ̀ pẹ́ lómi wà wọ́n live virgin. Yeah, sure. Ṣé mo pẹ́ kúrò ní ìdẹ̀wà virgin no life? Conversation crazy. I think it's good voices to me. Ọba àti sọ̀rọ̀ títí jẹ́ ó wà. Wọ́n ní ká gba Jésù sáyé wa. Ọba àti sọ̀rọ̀ àwa náà ẹgbẹ́ yá ká tó fẹ́ lórí ilẹ̀ kí wọ́n dàbí pa wà nìkan. Àfa àti dé. Ọba àgbẹ̀ ṣáwà nìkan la máa dùn ó kò ní. Ẹ jẹ́ ká fa náà gbé wa débẹ̀ báwọn náà ṣe máa ń ṣe. Mo pẹ́ mo burúkú làwà so ilé ìlà ẹ̀dá kẹ́ kò sí wàhálà. Ọba burúkú lè mi ò ṣe bàbá Togo mo yóò gbọ́n pa. Àwọn tá ṣé a lè dín wọn gbọ́ pààrọ̀. Àwọn tá ní kọ́kọ́ bàbá yẹn lè well, it doesn't matter though. Afa yín náà gbé wa débẹ̀. So Sister Sino, at this your stage in life, people think you have experience that you can share with them. Are you joking? Experience I have is not with different. It might not be wide, but they expect you to have some experience. Like the experiences, I'm saying, even with the experiences, I'm saying, is now different people. You can have one person and do multiple things. Yeah, sure. I get. Oh, I'm good there. So you can have one person and do multiple things with a person. So once you don't no, it doesn't have to be that. Yeah, I get. It can be one person and multiple pieces or multiple, styles and all of that. So once you don't in your coin, then you go. That's why we are talking about exploring. Sexual exploring is good. It's really, really good. You know, that when you come and not my exchange. Swingers one device. Because they want to unfair experience something else. Unfair taste something different. So because of that religion and whatever else was stuck in it. I don't want to anybody to talk to my wife, but you're talking to somebody else outside. Because woman know but ṣé woman wà bí pé òun gbé débẹ̀ ní different tó bá gbé lọ sábùjá lẹ́nu wá gbé lọ Anambra lọ́la kíní kan náà that one is good wọ́n kọ́kọ́ jẹ́ pé ẹyọkan lẹ́ bá ti délé ìyàwó tí wọ́n sá ẹyọkan lẹ́ máa ṣe o. Mommy and daddy especially mommy and daddy. Mommy and daddy di elewo. Ẹ kálẹ́ Mr. Lawal ẹ kálẹ́ sàn. Ẹ kálẹ́ mà. Ẹ káàbọ̀ sáwọn bá gbọ́ yín sà. Ẹ kú ètò mà. Ẹ ra sàn kí lẹ fẹ́ bá a sọ sà kí lẹ fẹ́ bọ́ sọ. Mo ṣe wọlé sí prógráàmù ni o. Ok ṣe ní ìbéèrè tẹ́fẹ́ béèrè sàn. Àmì mọ prógráàmù tẹ̀ ń bá lọ mú. Ẹ dẹ̀ send the request. Okay. Ó dà ẹyẹ forí ko ẹ gbọ́. Ó yá announce nǹkan tí a ń ṣe fáwọn èèyàn question and answer. Announce nǹkan. Ẹ ní ọ̀sẹ̀ fáwọn èèyàn à ń ṣe question and answer tó bá ní question. Oh, okay. Ẹ káàsán, ẹ káàárọ̀, anywhere you're watching us, so ẹ kú everything. So, a wà lórí platform OBA Solomon Agbaye right now. Tẹ́ bá fẹ́ wọlé ẹjọ́, ẹ make sure pé ẹ wá béèrè question ni, or bóyá fẹ́ fọ́ bá wa lówó. So, ọ̀rọ̀ táwọn sọ ní ìsìn ni ọ̀rọ̀ okó àtòyè.
So kẹ́lẹ́ máa mọ question tẹ́lẹ̀ wá béèrè lọ́wọ́ ọmọ pàtòbò ni and Ọlọ́run ló dá okó àtòbò Ọlọ́run dẹ̀ ní pé ká máa fi ṣe kíni ká máa fi ṣe eré inú ayé ni hello ọmọ àti ìnáyè ẹ má bínú ya so afa ó sọ̀rọ̀ jù ní sọ̀rọ̀. mo kí ṣáàlìdì mo kí yín mà mo kí sínú Yálùfà. mo kí ẹ ṣe wọn jọ mo dúpẹ́ mo ti ń wá yín mi ò rí yín. òkè lọ́wọ́ wa ìyẹn ti lọ mo kí madam sino face of the palace ẹ jọ mi mẹ́ni tó ń jẹ́ bàbá àgbà tán wà lókè yẹn ṣẹ̀ṣẹ̀ wọ palace ni àbí. ok àwọn náà lo bàbá àgbà yẹn. ok lọ́ngẹ́ Bukola mo kí yín mo kí everybody ní glory mo kí yín mà àánú Ọlọ́run ní fi yín rẹ̀ mo kí gbogbo àtàwọn comment section Olúwa wà pẹ̀lú wa. Ọ̀fà ìbáwá dá sọ̀rọ̀ okó àtòbò. fún àǹfààní ẹ̀yin tẹ́ bá ní question and answer lè send request tó bá dẹ̀ jọ wá okó àtòbò kan náà lè fẹ́ wá béèrè Ọba is listening is here just make sure you have a tangible request question rather. àfa àwọn ní kẹ́ dá sí tọ́lọ́. Afa so question tí mo fẹ́ béèrè lọ́wọ́ àfà ṣé ń gbọ́ mi so question tí mo fẹ́ béèrè pé ṣé ó ní wọ́n. madam sino sójú ẹ̀rẹ́ kẹ́ béèrè question lọ́wọ́ mi ní síbọ̀ ọba ló yẹ ká ti béèrè question. mo mọ ẹ̀yin náà kàn wọlé mi kàn fẹ́ tún béèrè lọ́wọ́ yín ká tún wo experience ti yín ni so ṣé ó ní one particular style tí ó jẹ́ kí obìnrin ọkọ gbọ́dọ̀ máa ṣe fún ìyàwó ẹ̀ tí ó jẹ́ pé kò wọ́n gbọ́dọ̀ ṣe nǹkan míì ṣó wà nínú Quran nígbà tẹ́yìn tẹ́tí lẹ̀ ka àwọn ìmọ̀ yín ṣó wà pé òkè eléyìí nìkan ní gbọ́dọ̀ àwọn kan máa sọ pé ìkọ́ báyìí ló tọ́ súnà àwọn kan máa ní ìkọ́ ló tọ́ súnà so ṣé now ṣé dọ́gì tọ́ súnà nínú Quran. Verse 69. Àbí scissors. ọlọ́dà kò ṣàánú mi it is well ṣe rí sínú wàhálà ìtẹ́ẹ̀bẹ̀ lọ mi ọdún náà gbogbo nǹkan ló ní ánsà àfi téèyàn bá kàn tẹ̀ ní fẹ́ sọ ní tí Kùránì sọ ni pé ẹ máa dóra yín sẹ̀ríà ló wá tọwọ́ bọ̀ pé báwo ni wọ́n ṣe lè báyọ̀ sùn. Sẹ̀ríà. as in òfin ẹ̀sìn. Oh, the Sharia law. Okay. òfin ẹ̀sìn. so wọ́n dẹ̀ dá sí sẹ̀ríà tọwọ́ bọ̀ oríṣiríṣi nǹkan púpọ̀ ṣùgbọ́n lórí gbogbo ẹ̀ tí sẹ̀ríà takò tí Kùránì takò ní wípé a gbọ́dọ̀ bá obìnrin lájọṣepọ̀ níbi tí wọ́n ti ń yàgbẹ́. ẹyọkan yẹn ni Kùránì kọ̀ ni sẹ̀ríà kọ̀ tó sì tún gbé ègún kalẹ̀ lérí ẹni tó bá ṣe bẹ́ẹ̀ àǹdẹ́ tí obìnrin bá tún ń ṣe nǹkan oṣù menstruation kan lẹ máa ń pè é. lúùbù ni fáwọn ẹlòmíràn. ọ̀rọ̀ sẹ̀ríà tẹ lọ ni mi sọ fífọ́ráìtì ẹlòmíì nìyẹn ẹlòmíì láìkẹ̀ gan ṣùgbọ́n tí Kùránì sọ lèmi ń sọ látara pé ẹ mẹ́nu bà ọ̀rọ̀ Kùránì ṣẹ́rí kwẹ́sẹ̀ tẹ́ bẹ́ẹ̀ lọ́mì yẹn kò yẹ kẹ́ tẹ́ sọ pé nínú Kùránì rárá ẹ̀ kàn ní kí n sọ̀rọ̀ lérí ẹ̀ ṣùgbọ́n wà á ti mẹ́nu bà ọ̀rọ̀ Kùránì tí Kùránì lèmi ń sọ yẹn. sọ ti kọ́ ṣé wà nínú Kùránì yẹn pé tó bá ṣe nǹkan oṣù yẹn ṣó wà ní àbí Sharia náà ni ó gbé yẹn lẹ. ó dídí wà nù àwọn èyí tí Kùránì kà kalẹ̀ náà ni pé tí kọ́mọ tó bá ń ṣe nǹkan oṣù wọn gbọ́dọ̀ bá ní nǹkan papọ̀ àǹdẹ́ wọn àdẹ gbọ́dọ̀ gbádùn ọkùnrin àtobìnrin gbọ́dọ̀ gbádùn ara wọn débi wípé wọn wà mọ sọ pé ibi tó ti ń yàgbẹ́ làwọn ti fẹ́ ṣe. inú Sharia àbí inú Quran. ó wà ní Quran Sharia náà wá yànnà náà bí Sharia ṣe wá yànnà náà ni pé nínú àwọn ìbéèrè wá fáwọn tó jẹ́ bíi tí wọ́n rólé lẹ́yìn ìgbà tí Prophet Muhammad ti lọ tán ọlọ́mọba yẹn wọ́n wá béèrè ní ọwọ́ kan nínú àwọn tó jẹ́ bíi khalifa wípé ǹjẹ́ ṣó dáa kí èèyàn máa fi àwọn la òbò obìnrin àbí kóbìnrin máa gbé okó sí ẹnu. ẹ wá ní kò dáa. ẹ ṣe sùúrù. so ẹni ẹ wá sọ nínú tírísẹ̀rí àwa sọ lórí ẹ̀ ni wípé gbogbo ọ̀nà tí ọkọ àti ìyàwó fi lè enjoy ara wọn náà gbọ́dọ̀ fi bára wọn sùn ṣùgbọ́n ọkọ
tó bá fẹ́ gbẹ́nu sí abẹ́ ìyàwó ẹ̀ yẹn gbọ́dọ̀ wà ní ìmọ́tótó tí iṣẹ́ àwọn tó ṣe pé koríko abẹ́ wọn á tó koríko wájú ilé. wọ́n sì máa lọ wá àwọn dágà láti fi wu òkè. Because ìgbàgbọ́ tí wọ́n kó lérí nǹkan yẹn ni pé tí irun abẹ́ èèyàn bá kún jù á máa fa disease. Ìgbàgbọ́ tí wọ́n kó lé níṣẹ́ ọ̀pá àwọn míì wà tẹ́ pé ààrẹ lómi tẹ́ pé a sọ pé obìnrin tí ò bá nírun lé abẹ́ gan òun ò lè do. Àwọn kan wà bẹ́ẹ̀. Ṣùgbọ́n tẹ́ bá kó ọkùnrin jọ tán bá jẹ́ 2000 tó láti lẹ́ fi máa rí ọkùnrin tí wọ́n láìkì irú nǹkan bẹ́ẹ̀. You understand? Torí most of them ọkùnrin máa ń fẹ́ kó já sí pé obìnrin máa fa abẹ́ àti pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin láìkì kírun abẹ́ wọn kún. Wọ́n gbà wípé ìdọ̀tí kan sì máa stọ̀ sí ibi ibẹ̀. Sọ̀rọ̀ mi yé báyìí. And then ọkùnrin tó fẹ́ kán gbókò náà sẹ́nu tí kẹ́ pé bó ṣe ń tú ṣòkòtò báyìí gan ibi boxers ló ti bẹ̀rẹ̀ sí ní rùn. How come ṣe máa lè gbé sẹ́nu? Ara nǹkan tí sẹ́yà sì ní ká ṣọ́ra fún nìyẹn pé káwọn bá kárùn. Torí anything tó bá lè kó nira bá wa Ọlọ́run ò fẹ́ fún wa. That means ìmọ́tótó. Yeah. So n tí sẹ́yà wa sọ lórí ẹ̀ tí sẹ́yà panupọ̀ lórí ẹ̀ ni pé táwọn méjèèjì bá ti lè wá mọ́tótó àbí tá bá ti fẹ́ ṣe pé wọ́n fẹ́ gbẹnu sábẹ́ ara wọn yẹn ká kọ́kọ́ lọ wẹ̀. But ó wà nínú Quran ni pé kò máa jẹ́. Kò sí wọn kọ sínú Quran bọ̀ àwọn kankan wà tẹ́ pé ọgbọ́n òye àdìsí òye sẹ̀ríà la fi máa. Wọ́n amendment of law. Yes, n tí Quran kan dídì sọ ni pé àtọkùnrin àtobìnrin ẹ máa dóra yín dáadáa. Okay, but àwọn sẹ̀ríà yẹn wá amend. Pé ẹ mọ̀ pé àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ pé tẹ́ bá ti rí nínú Quran àdìsí tá bá gbọ́ lẹ́nu ànábì ló máa tú. Bí amendment. So bí yẹn ṣe rí nìyẹn ṣùgbọ́n ṣe wá rí nípa pé báyé bá ṣe ń lọ ká mọ̀ bá wọn sún ẹ̀já fọ̀rọ̀ ti Kùránì àtàdísì sẹ́gbẹ́ kan. Tẹ́ bá wo àwọn obìnrin tó kù sáyé lénìí ìmí lè mọ̀ mọ̀ náà dá ìmí lè mọ̀ máa bọ́ fọ̀ ṣùgbọ́n ó lè wọ́n oko lórí wáyà. So ẹni tí ó wá já sí wípé oko la bí ni ó gbọ́dọ̀ fẹ́ ẹni tó ṣe pé gbogbo ìgbà tó bá ti ń pè ó máa jẹ ló fi já sí pé o gbọ́dọ̀ mójú tàlàáfíà rẹ tí nǹkan ò gbọ́dọ̀ ṣàlàáfíà rẹ tó àlàáfíà ni wọ́n fi ń ròyàn wọ́n ń pè kankan ní kó wá tún lè jì mọ́ agbára àbálòpọ̀ àlàáfíà ló fi ń rúnyàn. Àlàáfíà náà fi máa ń rúnyàn ṣe rí rúnyàn ó póríṣiríṣi. Ẹ tún kíní yẹn sọ àfà ẹ ṣe sùúrù àlàáfíà sínú ẹ ṣe sùúrù ọwọ́ tí sínú ò bá wá lálẹ́ yìí ó lágbára so ọkùnrin tó fẹ́ báyàn sùn ó gbọ́dọ̀ jọkùnrin tó lálàáfíà tí kìí ṣe ẹni tí yóò sùn lọ lórí obìnrin àbẹ́ni tí ó rè bọ́ lórí obìnrin. mi ò dá ó yẹ kó tẹ̀lé. ẹ rí àwọn obìnrin kan wà tó já sí pé tẹ́ bá ń dó wọn bó ṣe ẹ̀mẹ́rin ẹ̀márùn wọn máa fi jẹ ṣingọ́ọ̀mù ní bí àwọn tá a mọ̀ tá a ní dárúkọ. tọ́ mi máa ń so. Tálẹ̀ mọ ìjọ tó yọ lọ. Èmi ti sọ̀rọ̀ kọjá lérẹ̀. Àfààní láti jẹ́wọ́ ẹni tí wọ́n mọ̀ ẹ́. Yorùbá yẹ pé méjì bí àwọn kan yàtọ̀ sí bí àwọn tá a mọ̀. Ọba máa bá a dá sọ́rọ̀ yìí tó bá ti tó stage kan torí kò yé. Ṣé kí n dákẹ́? Ó yẹ máa sọ lẹ́mọ̀ ẹ̀kọ́ dákẹ́. Àìkí bá ní tan káfa ní tan ya o èmi ò lówó tí mo lè fi sanwó kinní o èmi ò dákẹ́ o. So ìyẹn ọ̀kan ó dúró báyẹn. Àwọn kan wà tó yẹ pé kò sí bẹ́ẹ̀ ṣe lè wù kẹrun wọn tó táwọn fúnra wọn ò bá tí ì dámira wọn tí wà òkè. Ṣé wàá rí ìbálòpọ̀ pé mo fẹ́ sunrun ọmọ ọ̀tọ̀ ìbálòpọ̀ pa